dà pé ó ti já síta o. Ìwọ tó ò bá nígbàgbọ́ má ṣe o. Ìwọ tó ò bá nígbàgbọ́ má ṣe o. Ìwọ tó ò bá nígbàgbọ́ má ṣe o. Wá wá gbàdúrà, Ọlọ́run mi, bí oṣù ṣe ń lọ sópin tó jẹ́ pé ó tiẹ̀ ti parí lénìí, gbogbo ìbànújẹ́ ayé mi ó ti parí, gbogbo ẹkún ayé mi ti parí, gbogbo ìdààmú ayé mi ti parí, gbogbo àìrójú àráyè nínú ayé mi ti parí, gbogbo àìríjẹ nínú ayé mi ti parí, àìrímu àìrílò. Ọlọ́run kó fòpin sí gbogbo ìbànújẹ́ ayé mi, gbogbo ẹkún àti òṣì ayé mi, ìbànújẹ́ kó dópin lórí mi. Má jẹ́ n rí dààmú lórí ohunkóhun, má jẹ́ n gba ìpè ìbànújẹ́ lórí ọmọ, má jẹ́ n gba ìpè ìbànújẹ́ lórí ọkọ, má jẹ́ n gba ìpè ìbànújẹ́ lórí iṣẹ́ mi, lórí ìdáwọ́lé mi gbogbo, má jẹ́ n gba ìpè ìbànújẹ́. Ẹ má bínú ẹ̀yin èèyàn mi, ó dàbí pé ọwọ́ mi ni ó pa kinní yẹn nígbà tí ẹ ń pọwọ́. Ọwọ́ méjì náà ni mo ní, mo dẹ̀ di omi méjì dání, so dandan ni kó rí bẹ́ẹ̀. So ẹ má bínú. So ẹ má bẹ̀rẹ̀ sí ní gba àwọn àdúrà yẹn, gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ ẹ sọ sínú omi yẹn tán yányán. Ẹ sọ gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ pátápátá sínú omi yẹn. Gbogbo àdúrà tẹ́ ẹ bá fẹ́ ẹ sọ, gbogbo tẹ́ ẹ bá fẹ́ kí Ọlọ́run kó ṣe fún yín nínú oṣù kẹjọ tẹ́ ẹ fẹ́ lọ mú yìí, ẹ béèrè lọ́wọ́ Ọlọ́run kí Ọlọ́run kó ṣe fún yín. Gbogbo ìdáwọ́lé yín láyé ẹ sọ fọ́lọ́run kó jẹ́ kó yọrí sí rere. Gbogbo ibikíbi gbogbo tẹ́ ẹ ń retí níwájú Ọlọ́run, ní ọwọ́ Ọlọ́run kọ́lọ́run kó ṣe fún yín. Gbogbo àánú rẹ̀, torí pé nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì lágídí táwọn náà kọ́kọ́ fẹ́ máa bá Ọlọ́run jiyàn, Ọlọ́run sọ fún wọn wípé òun máa fojú wọn rin ìrìn àjò tó yẹ kí wọ́n rìn fún odidi 40 days, wọ́n lò fún 40 years. So therefore ẹ̀yin ọmọ Yorùbá àtẹ̀yin ọmọ ìyá mi tẹ́ jẹ́ followers tẹ́ni ọmọ ológun, níbikíbi tẹ́ bá sí láǹfààní láti máa gbọ́ mi, ẹ gbàdúrà tí oṣù yìí ti parí. Oṣù yìí ti parí, ìdààmú ayé tèmi àti yín ó parí, ẹkún ayé tèmi àti yín ó parí, àìrójú àìráyè nínú ayé mi àti yín ó parí, gbogbo àìríjẹ nínú ayé mi àti yín ó parí, ogun ọfà, ogun àfàtó, àléèbá nínú ayé mi àti yín. Àwọn kan máa fẹ́ kó wà bẹ́ẹ̀ torí wípé àwọn gangan náà jẹ́ ọ̀tá sí ìṣòro ayé tiẹ̀. Wọn ò ní fẹ́ kó ráàánú gbà, so wọ́n á máa tì ẹ́ pé kí ló ń wí. Bọ̀ tó bá jẹ́bi tán ti ń jà, tán ti ń ṣe òfófó, ẹ máa rí pé wọ́n ó pọ̀ ńbẹ̀, wọ́n ó pọ̀ dáadáa. So therefore èmi ti gba àdúrà mi sínú omi méjèèjì. Tó bá ti lè ṣe prayer yẹn tán sínú àwọn omi yẹn méjèèjì, mo ń bọ̀. Iná yẹn mú mi lójú púpọ̀. So tó bá ti lè ṣe prayer sínú àwọn omi yẹn méjèèjì, tó bá ti lè ṣe tán, tó ṣe prayer yẹn tán, tó gbàdúrà gbogbo nǹkan tó fẹ́ sínú omi yẹn, tó bá ti gbà tán, so wá rí omi kan bẹ̀, wàá lọ gbé kan sí abẹ́ bẹ́ẹ̀dì tó ń sùn sí. Wàá gbé kan tó ti sọ gbogbo ohun tó fẹ́ nínú oṣù tuntun tó ń ṣoṣù August tá a fẹ́ lọ mú báyìí ní ọ̀la. Tọ́lá wa ti bọ́ sí ọjọ́ Monday báyìí. Òní tí ń ṣe ọjọ́ ajé, kí ajé bẹ̀rẹ̀ sí ní finú ilé tèmi ṣe bùgbé. Òní tí ń ṣe ọjọ́ ajé, kí n bẹ̀rẹ̀ sí ní máa rí ajé jẹun. Kí ajé kó máa bá mi gbé, kí n máa rájé lò, kájé má ṣe sá fún mi, kówó má ṣe sá fún mi, kí n má ṣe dàtọrọ jẹ láyé, kí n má ṣe ṣẹ̀sín láyé, kí n má ṣe rogun ìjákulẹ̀ láyé. Àánú nínú oṣù kẹjọ tá fẹ́ lọ mú yìí, àánú Ọlọ́run kó máa bá mi pàdé. Kí n rí àánú gbà lọ́wọ́ ọmọdé, kí n máa rá àánú gbà lọ́wọ́ àgbà, ọkùnrin obìnrin, àánú ni kí n máa rí gbà. Kí n má ṣe rogun ìjákulẹ̀ láyé. Aláàánú kan ṣoṣo tí ó ju ẹgbẹgbẹ̀rún aláàánú lọ kọ́run kó fi wá ayé tèmi rí. Máa ṣàdúrà yẹn fúnra rẹ. Kémi náà rá àánú gbà láyé, mi ìgbúdọ̀ rí ìjákulẹ̀ lórí iṣẹ́ mi. Nínú gbogbo ìdáwọ́lé mi láyé kó máa yọrí sí rere. Gbogbo ibi tí mo rokun rere sí àti ibi tí mi ìrokun àánú sí, àánú kó bẹ̀rẹ̀ sí ní tọ̀ mí wá. Kí n bẹ̀rẹ̀ sí ní rí bá ti ṣe, kí n rọ́nà gbégbà, kí n má ṣe rí kú lórí àwọn ọmọ mi, kí n má ṣe rí kú ọmọ, kí n má ṣe rí kú ọkọ, kí n má ṣe rí kú aya, bó ṣe máa sọ nìyẹn. Kí n má ṣe rí ìjákulẹ̀ láyé. Gbogbo iṣẹ́ mi láyé wọn lójú ló ń gbayì lọ́wọ́ ọmú, kí n máa gbayì níbi gbogbo. Bẹ́ẹ̀ ni omi kó máa dùn létí ọmọ aráyé. Gbogbo ìdáwọ́lé mi gbogbo ibi tí n bá rìn dé láyé, kí n máa gbayì níbẹ̀. Kí n má ṣe rógun ìdààmú, kí n má ṣe rógun ẹ̀sín, kí n má ṣe rógun ìjákulẹ̀. Àkóbá àdábá kó má ṣe ṣẹlẹ̀ sí mi nínú oṣù kẹjọ tí ń ṣe oṣù August. Àánú ni kí n máa rí gbà, kó jẹ́ oṣù àánú àti oṣù ìfọ̀kànbalẹ̀ fún ayé mi. Oṣù oríire ni kó jẹ́. Orere tí ò ṣẹlẹ̀ rí nínú ayé mi kó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. Ẹ lọ rè wá fún èyí tẹ́ ẹ̀ṣẹ̀ join wa, tí ẹ̀ṣẹ̀ ń darapapọ̀ mọ́ wa. Recipe kan ni mò ń ṣe fún yín lọ́wọ́lọ́wọ́ fún ẹ̀yin tẹ́ bá ṣe ń wò mí. Ẹ lọ wá 2 glass of water, 2 glass cup of water, omi méjì, àdúrà méjì la máa ṣe. Torí pé tí n bá ní kẹ́ ẹ lu ẹyọ kan, torí pọ̀tọ̀tọ̀ níbi tá a máa fi sí ọ̀nà méjì la máa gbé sí. Tó bá pé ọ̀nà kan náà ni mo
lè ní kẹ́ ẹ lo kọ́ọ̀pù kan bọ̀tọ̀ ọ̀nà méjì. Ẹ̀yin tí ẹ bá ti wọ on the 31st tẹ́ ẹ ti wọ 31st ohun tí mo ń ṣe lọ́wọ́ yẹ̀yìn ẹ sí tó bá ti wọ on the 31st tó ti 1st àwa ti wà ní 31st báyìí. So fáfàní èyí tẹ́ ẹ̀sẹ̀ ń darapapọ̀ mọ́ mi a ti ń ṣe lọ tẹ́tẹ́lẹ̀ kó tó di wípé nẹ́tíwọ́ọ̀kì yẹn kó tó di pé ọwọ́ mi ó cut off nígbà tí mo di ọwọ́ mi mọ́ omi méjèèjì. So fáfàní èyí tẹ́ bá ẹ̀sẹ̀ ń darapọ̀ ẹ jẹ́ kí n tún kinní yẹn sọ fún yín ayé yín ò dára bẹ́ẹ̀ bá ṣèṣe ń wọlé ẹ ní rí ìjákulẹ̀ ẹ̀yin tínú yín dùn sí tẹ́ni ọmọ ológun ẹ ní rí dààmú lórí gbogbo iṣẹ́ yín láyé gbogbo bíkíbi tí ẹ̀rọ kan rere sí àti ibi tí ẹ̀rọ kan rere sí eré máa jẹ́ ti yín ní ọ̀nà tẹ́yìn gògbé lérò. Ẹ jẹ́ kí n wá fún yín láwọn ọ̀rọ̀ kan tẹ́ máa sọ bọ̀ tó ò bá ní ìgbàgbọ́ má ṣe torí ìgbàgbọ́ ó rọ̀ mọ́ omi bẹ́ẹ̀ ni ó rọ̀ mọ́ omi tí ènìyàn bá ń ṣe àìsàn tí wọ́n bá gbé ènìyàn lọ sí ilé ìwòsàn o lè rí the first thing tó máa ń ṣe láyé ni pé wọ́n ní ẹ̀kọ́ wọ́n máa kọ́kọ́ fa omi sí wọn lára because omi tẹ́ ń wò yẹn tẹ́ bá taste omi tán mu yẹn ẹ lọ fi omi tán fà síyàn lára ẹ lọ taste ó dàbí iyọ̀ ni bẹ́ẹ̀ ni torí omi ara ni ó dàbí iyọ̀ ìdí nìyẹn tí mo fi ní kẹ́ ẹ wá omi tẹ́ bá ní sea salt nínú ilé ẹ ra fi sea salt díẹ̀ ẹ bu kọ́ọ̀pù omi méjì ẹ bu sea salt sínú wọn tí ò bá ní sea salt nílé ìwọ̀nba iyọ̀ tó fi ń sebẹ̀ yẹn bu díẹ̀ sínú àwọn cup of water yẹn méjèèjì kó o wá máa bẹ̀rẹ̀ sí ní máa rìn kiri nínú gbogbo inú ilé rẹ wọnú gbogbo yàrá tó wọnú ilé rẹ pápátá negativities tó bá wà nínú ilé rẹ gbogbo tó ń fa ìjákulẹ̀ nínú ilé mi gbogbo tí wọ́n fi pilẹ̀ ilé tó bá jẹ́ pé kò rọ̀ mọ́ kádàrá tèmi gbogbo tí wọ́n fi tó bá ìjákulẹ̀ wá tí wọ́n fi pilẹ̀ nínú ilé àbáwọn tó wá ṣiṣẹ́ nínú ilé tó jẹ́ pé negativities àbáwọn tó ti ń gbà tí máa ń kẹ́rù mi tó tẹ̀lé mi wọlé gbogbo nǹkan aburú tó tẹ̀lé wọn wọnú ilé tàbí tó ń bá wọn gbénú ilé tó bá jẹ́ pé òun ló rọ̀ mọ́ kádàrá mi tó ń fa ìjákulẹ̀ àti ìṣerere mi láyé ó yá láti òní bí oṣù ṣe ń parí tó ń ṣe oṣù keje ìparí oṣù keje gbogbo ìbànújẹ́ ayé mi kó bẹ̀rẹ̀ sí ní parí kí ìbẹ̀rẹ̀ sí ní máa rí olóore lọ́tún lóore lóṣì aláàánú lọ́tún aláàánú lóṣì kó bẹ̀rẹ̀ sí ní máa wá mi rí gbogbo ibi tí mò ń retí ohun rere sí kí oore bẹ̀rẹ̀ sí ní sílẹ̀kùn àánú fún mi kó bẹ̀rẹ̀ sí ní pè mí ní pé ayọ̀ gbogbo ìrètí mi níwájú àwọn ènìyàn mi níbikíbi tí wọ́n bá mọ̀ pé o ti ń retí nǹkan kan pè ẹ́ ní pé ayọ̀ kan tí ó yá máa bọ̀ wá gba nǹkan báyìí àbí ìwọ tó tiẹ̀ ti retí pé bóyá o kọ̀wé lọ síbi iṣẹ́ tó ń retí kan pè ẹ́ níbi iṣẹ́ o bá ti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run tó o dẹ̀ gbàgbọ́ nínú ara rẹ tó o wò pé ta lẹni tó ń sọ̀rọ̀ tó o bá ti fojú di ẹnìkejì ẹ pé ta ni tọmọ yẹn bó bá fojú di mí o ti fojú di ohun rere nìyẹn mọ́ fojú di mí mo máa ń sọ fún yín so tó bá ti ṣe tán bu iyọ̀ yẹn kó wá gbé omi yẹn kó bẹ̀rẹ̀ sí ní máa wíṣìn tó fẹ́ máa gba gbogbo àdúrà Ọlọ́run tó lè jẹ́ kí ìkún omi borí àwọn ọmọ Íjíbítì tí àwọn ọmọ Ísírẹ́lì fi lọ kúrò láàrin àwọn ọ̀tá wọn tí Ọlọ́run dẹ̀ lè jẹ́ kí wọ́n bọ́ lọ́wọ́ àwọn ọ̀tá ńgbà tí ogun bẹ níwájú ogun bẹ lẹ́yìn ogun rẹ̀ ní kìnìún omi ló wà níwájú ọ̀nà wo làwọn ọmọ Ísírẹ́lì fẹ́ gbà jáde kúrò ṣùgbọ́n Ọlọ́run sọ fún wọn wípé no àsìkò tó láti kúrò nínú ìdààmú tán wà àsìkò tó láti kúrò nínú wàhálà tán wà níbi tí wọ́n ti ń gbẹ́ ilẹ̀ tó bá dé ilẹ̀ Íjíbítì tó bá dé ibi ilẹ̀ Fáráò níbi ààfin Fáráò níbi tí àwọn ọmọ Ísírẹ́lì ti ń kó ààfin tó bá rí àwọn blọọkì títì àwọn blọọkì yẹn ojú kékèké báyìí lọ èèyàn wá fi kọ́ bí pyramid wọ́n kọ́ bí triangle ó tóbi gan tí wọ́n gan bá débẹ̀ kéèyàn kọ́ mẹ́ta wo iye ọdún tí wọ́n lò kan tó kọ́ kinní yẹn tán kó tó tóbi ìyà àti nínú ọ̀gbẹlẹ̀ àti nínú òrùn gangan kéèyàn Ọlọ́run sọ fún wọn pé àsìkò tó láti mú wọn kúrò nínú oko ẹrú àsìkò tó kún wọn láti mú wọn kúrò nínú ìdààmú àti wàhálà tí wọn náà bá wá gbàgbọ́ nínú Ọlọ́run àsìkò tó fún ẹ láti mú ẹ kúrò nínú àjàgà tí ayé gbé wọ̀ àti ìdààmú tí ayé gbé wẹ̀ wàá má bẹ̀rẹ̀ sí ní máa sọ ohun tó fẹ́ níwájú Ọlọ́run pé ìgò omi tèmi rèé Olúwa mo bẹ̀bẹ̀ níwájú rẹ nínú oṣù kẹjọ yìí oṣù àánú ni kó jẹ́ bí ọ̀tá bá fojú di mí tí ọ̀tá fojú wò mí pé ta ni mí pé mi ò lè lálùyọ láyé ṣùgbọ́n nínú oṣù tí í ṣe oṣù kẹjọ ọdún tí a wà 2023 yìí Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ ọdún yìí kí n bẹ̀rẹ̀ sí ní máa ráàánú gbà níbi gbogbo kí n bẹ̀rẹ̀ sí ní máa rí oore gbà kí n bẹ̀rẹ̀ sí ní máa gba lẹ́tà ayọ̀ lẹ́tà dùnnú lẹ́tà àlàáfíà Ọlọ́run kó máa bẹ̀rẹ̀ sí ní bá mi gbé gbogbo ìjákulẹ̀ nínú ilé mi gbogbo ìdààmú gbogbo tó ń fa ìjákulẹ̀ àti èdèyèdè tá a bá rí ṣúṣú kan tá a fi bò mí lójú tí ò jẹ́ kí olóore orí náà rí mi tí ò jẹ́ ká láàánú orí náà rí mi tí ò jẹ́ káwọn tó yẹ kó ṣe mí lóore orí náà rí mi ọ̀run kó bẹ̀rẹ̀ sí ní ká wọn kúrò kó bẹ̀rẹ̀ sí ní ká wọn kó fi àlàáfíà atẹ́gùn àlàáfíà kó bẹ̀rẹ̀ sí ní máa fẹ́ nínú ilé mi atẹ́gùn ìṣeyọrí atẹ́gùn ìgbéga kó bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ nínú ilé mi kó wá bẹ̀rẹ̀ sí ní máa sọ gbogbo nǹkan tó fẹ́ àdúrà tó bá ti fẹ́ ni kó o ṣe sínú omi yẹn dáadáa tó bá ti wá gbàdúrà yẹn tán wàá gbé kọ́ọ̀pù kan wàá lọ gbé sí abẹ́ bẹ́ẹ̀dì tó ń sùn abẹ́ ibikíbi ìbá àṣepọ̀ orí àga ló ń sùn
make sure pé o gbé sí abẹ́ bẹ́ẹ̀dì kó wà ní abẹ́. Àwọn míì wà tí wọn ò ní bẹ́ẹ̀dì tó wà open, o lè make sure kó o gbé bóyá kó wá tébù kan kó o gbé síbi ẹ̀gbẹ́ rẹ so that kó o gbé omi yẹn lé lórí kó sà close mọ́ ẹ kó close mọ́ energy ẹ. Do you understand? Kó close mọ́ ara ẹ so that energy ẹ àti omi yẹn á lè connect papọ̀ because ó gbọ́dọ̀ connect mọ́ energy ẹ. Omi yẹn gbọ́dọ̀ connect mọ́ so that wàá gbé sí gbèrí ẹ tó bí pé kò dẹ̀ ní dànù níbi tó wà. But tó bá yẹ pé bẹ́ẹ̀dì ẹ ní abẹ́ gbé sí abẹ́ bẹ́ẹ̀dì ẹ torí pé wọ́n ló máa sórí ẹ, ó máa connect as a magnet, energy ẹ máa connect mọ́nú omi yẹn. So tó bá ti wá di àárọ̀ kùtù kó o tó sọ̀rọ̀ sí ẹ̀dá Ọlọ́run kankan, kó o tó sọ̀rọ̀ sí ẹnì kankan, kódà kó o tó gbá fóònù mọ́, kó o tó sí anything, wàá gbé kọ́ọ̀pù omi kan sórí kọ́ọ̀pù omi ìkejì wàá gbé wá sí dining table ẹ. O lè gbé sí dining table nínú lórí tébù ní living room ẹ gbé síbẹ̀. Tó bá ti di àárọ̀ kùtù wàí sọ̀rọ̀ omi tó wà ní abẹ́ bẹ́ẹ̀dì yẹn wàá lọ fi fọ ojú ẹ. Wàá fi fọ ojú, kódà tó bá lè fi yòókù tó bá lè dà sínú omi tó fẹ́ fi wẹ̀. Wàá tún sọ gbogbo nǹkan tó bá fẹ́ wàá sọ sínú omi yẹn. Tó bá jẹ́ àwọn ní ayé fi ń bò ẹ́ lójú, tó bá jẹ́ àwọn ní ayé fi ká ọ lójú tí ò jẹ́ kó rí ọkọ alálùbáríkà, tó jẹ́ pé tọkùnrin bá ti ń rí ẹbẹ́ ẹlòmíì báyìí wọ́n máa rí arúgbó ni. Ìmí wà tó jẹ́ pé tó bá ti débi tí wọ́n ti ṣe lógo báyìí ojú àwọn ẹbọra náà máa ń rí tí wọ́n jẹ́ kán ṣe wọ́n láàánú. Ẹlòmíì wà tó jọ́kùnrin tó jẹ́ pé tó bá débi tí ó ti ríre gbà kò ní lè róbìnrin, orúgbó lọkùnrin obìnrin máa rí. Ẹlòmíì máa ń rùn sí àwọn olóore rẹ̀, á kàn déédéé máa rùn ni. Irú àwọn ẹ̀dá kan wà tó jẹ́ wípé wọ́n máa ń tari olóore jìnnà sí wọn, kì í ṣe ẹjọ́ ẹ̀ ó ń gá máa wò pé kí ló ń ṣe. So irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn téèyàn bá ti ń ṣe, àwọn olóore tó ti jìnnà sí mi tipẹ́tipẹ́, tí àwọn ọ̀tá àti àwọn ẹni òkùnkùn ti lé jìnnà sí mi láti pàṣẹ àìmọ̀kan pé o fara sílẹ̀ fún wọn, táwọn èèyàn ti lé jìnnà, ọ̀run kó bẹ̀rẹ̀ sí ní connect ẹ máwọn olóore rẹ láti sìn lọ. Àwọn tó yẹ kó ṣe ẹ́ láàánú, àwọn tó yẹ kó ṣe ẹ́ lógo, ọ̀run kó bẹ̀rẹ̀ sí ní connect ẹ mọ́ wọn. So wá rí omi yẹn tó bá ti wá sọ tó wà fi fọ ojú ẹ, má fọṣẹ fọjú o, wàá fi fọ ojú ẹ. Tó bá wá jẹ́ pé o kan lẹ̀ dídì fẹ́ wẹ̀, bóyá kó kọ́kọ́ wẹ̀ ná, tó bá sì máa fi wẹ̀ o lè kọ́kọ́ wẹ ọṣẹ tó bá fẹ́ wẹ̀ dáadáa. Wàá wá mú omi yẹn wàá fi fọ ojú. Omi díẹ̀ tó bá wà ń bẹ̀ wàá dùn sínú omi tó fẹ́ fi wẹ̀ náà, wàá fi wẹ̀ pẹ̀lú àwọn àdúrà yẹn náà, wàá fi wẹ̀ so that wàá wá fomi tó kù yẹn wàá fi fọ ojú ẹ, wàá fi fọ ojú ẹ, fi fọ etí ẹ̀mí, etí tèmi tẹ́ni ọlọ́mọ ológo kó máa gbọ́re nínú oṣù yìí. Ìyẹn máa di àárọ̀ ọjọ́ Tuesday. Má gbàgbé pé ọjọ́ Tuesday náà jẹ́ ọjọ́ ìṣẹ́gun. So bó ṣe máa ṣe nìyẹn, àárọ̀ kùtù ní ọjọ́ Tuesday ló máa lo omi yẹn so that wàá wá bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àdúrà ní kíkan fún wọn. Etí mi nínú oṣù yìí tí ń ṣe ọjọ́ kìíní oṣù kẹjọ kó máa gbọ́ ere, etí mi kó máa gbọ́, imú mi kó máa gbọ́ òórùn rere, kí ẹnu mi kó dẹ̀ máa jẹun rere, bẹ́ẹ̀ ni kí ọwọ́ mi kó máa gbá ohun rere mú, kó máa súnmọ́ mi kí n sì rí ire gbà. Kó o fi fọ ojú ẹ, kó o fi fọ gbogbo ẹ. So wá rómi ẹlẹ́ẹ̀kejì, you will pour it in the toilet. Wàá dà sínú sálángá ni o. Inú toilet tó bá wà nílé ẹ ni kó o da omi ìkejì sí, kó o dẹ̀ sí àdúrà yẹn náà bó o bá ṣe lè ṣe. Gbogbo tó bá fẹ́ níwájú Ọlọ́run kó o ṣe sínú ẹ̀, sínú àwọn omi yẹn, sínú àwọn àdúrà yẹn. Kò ṣe má gbàgbé pé omi kan wàá gbé kan sí abẹ́ bẹ́ẹ̀dì tó fi ń sùn, wàá gbé kejì sórí dining table ẹ. Tó o bá ní dining, gbé sórí table tó bá wà nínú ilé ẹ, tí ọmọ kékeré ò ti lè débẹ̀, tí ìyàwó ò ti lè lọ fọwọ́ kàn, tí ọkọ rí ò lè lọ fọwọ́ kàn. Bó bá yẹ pé wàá tọkọ ẹ lẹ́jọ́ gbélé, kó ní kálukú yín ṣe titi ẹ̀. Bẹ́ẹ̀ bá dẹ̀ ní àwọn ọmọ, kó ní kálukú àwọn ọmọ yín ṣe ti wọn. Tó bá jọmọ mẹ́rin lọ nínú ilé, gbé kọ́ọ̀pù fún wọn, but make sure pé glass cup of water ní ẹ lò, glass ní kẹ́ ẹ lò, ẹ má lo ordinary cup. Bó bá lè jẹ́ pé ẹ ní, bó bá jẹ́ pábọ́ funfun náà lẹ́ni, kó sà jẹ́ plain white, ẹ bu omi sí. Àtàwọn ọmọ rẹ kó ní kálukú ṣe ìgbàgbọ́ bàbá ò bá tọmọ rẹ̀, kọ́mọ rẹ sọ tó fẹ́ nínú oṣù yẹn. Ó lè ṣe ọmọ míì wà tó máa ń kó oríire wá báwọn òbí nínú ilé, ọmọ míì wà tó jẹ́ pé òun ló máa ń kó ògo wá báwọn òbí ẹ̀ nínú ilé o. Ó sílé, ó lè ṣe àwọn ọmọ rẹ ló máa padà wá kó òkìkí àti ògo àwọn oríire wá bá àwọn ọmọ ẹ nínú ilé. Ó lè ṣe ìyàwó ló máa gbé wá bí ó lè sọkọ. So kó ní kálukú yín ṣe tí wọ́n, oníkálukú yín kó lọ drop titi ẹ̀ sí abẹ́ bẹ́ẹ̀dì tẹ́ bá ń sùn. Tó bá yẹ pé oníkálukú yín ní bẹ́ẹ̀dì tẹ́ ń sùn, ẹgbẹ́ síbẹ̀ tán ìbáyọ̀ bá yẹ pé bẹ́ẹ̀dì kan làwọn mẹ́rin. So báyìí ṣe pé ẹni lẹ fi ń sùn, ẹ tò sí ìgbèrí yín kó connect mẹ́ energy yín. Ẹ tó omi yẹn sí ìgbèrí yín tó jẹ́ pé ìgòfin ní dànù ń bẹ̀. Kó ní kálukú omi ẹlẹ́ẹ̀kejì ẹ gbé sórí tébù yín nínú yàrá. Gbogbo yín ẹ tò sórí tébù tó bá wà nínú pálọ̀ yín. Kálukú yín lọ rè sùn. Tílẹ̀ bá ti mọ́, kẹ́ ẹ tó sọ̀rọ̀ sí ẹ̀dọ̀ Ọlọ́run kan, kẹ́ ẹ tó ṣe ohunkóhun, ẹ gbé omi yẹn tútù àdúrà sí. Eléyìí tó wà lórí tébù yẹn náà, ẹ tò wọ́n pọ̀, ẹ ṣàdúrà sí wọn. Ẹ da ìkan sínú tọ́ílẹ̀tì,
eléyìí tẹ́ gbé sórí tébù yẹn ni kẹ́ dà sínú tọ́ílẹ̀tì, ẹ mọ́ papọ̀ o. Omi tẹ́ gbé sórí tébù ní living room yín ní dining yín o ní kẹ́ dà sínú tọ́ílẹ̀tì. Eléyìí tó connect mẹ́nájì yín tó wà ní ibùsùn yín, ní abẹ́ ibùsùn yín, lábẹ́ bẹ́ẹ̀dì yín ni kẹ́ fi wẹ̀, kẹ́ fi fọ ojú yín kó mọ́, kẹ́ fi fọ ojú yín kó mọ́ tètè, kẹ́ wẹ̀ tẹ́ bá dẹ̀ ti ṣàdúrà. Tó bá ti ní ìgbàgbọ́, Ọlọ́run kò sí tọ́lọ́run ò lè ṣe. Bọ̀ tí wọ́n bá wò pé kí náà ń wí, àṣẹ ló ń sọ, it's your own, your own, kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Àdúrà bẹ́ẹ̀ kí n tọ́ ẹ, nígbà mìíràn wà tó yẹ pé èèyàn máa ń fojú di ènìyàn. Sórí ó dìgbà tẹ́ ẹ bá tó mọ̀, mo máa ń sọ fún yín pé nígbà mìíràn wà pé òsì ayé, Ọlọ́run fi àwọn àṣírí sínú òsì ayé ju ọ̀tún ayé lọ. Ọlọ́run fi àṣírí sínú ọwọ́ òsì yẹn, ọwọ́ tẹ̀yìn pè lọ́wọ́ tí ò ṣe yẹn, tó yẹ pé ń lẹ fi máa ń ṣèṣe tó wù yín, ń lẹ fi máa ń ya nǹkan tó wù yín, ẹlòmíì àfinú dí, ẹlòmíì fi ń so oríṣiríṣi. Ọlọ́run fi àwọn àṣírí pamọ́ síbẹ̀ ju ọwọ́ ọ̀tún lọ, torí ó mọ̀ pé ọwọ́ ọ̀tún yẹn ẹ lè fi jẹun, ẹ lè fi so oríṣiríṣi. Ọlọ́run fi àwọn àṣírí pamọ́ síbẹ̀. So nínú èyẹn tẹ́ ẹ bá ti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, tó bá ti fẹ́ ni kó sọ, àdúrà tó bá ti fẹ́ ni kó sọ. Àdúrà kan tó kù tó yẹ kí n, àṣírí kan tó yẹ kí n tún gé fún yín torí ẹ̀wọ̀n ẹni bí mi ní lè sọ yẹn fún yín. But if you call me privately, I can tell you, because people are so wicked. They can use it for me as well, because èmi ní àwọn ọ̀tá, ọ̀run sì máa palẹ̀ gbogbo ẹ̀yin ọ̀tá tèmi mọ́. Ní bá mi wọnú August yẹn bí mo ṣe sọ, gbogbo ọ̀tá tó bá lóhùn ò ní dẹ́yìn lórí ayé mi, gbogbo ẹ̀dá tó lóhùn ò ní jẹ́ nísinmi láyé, ẹ̀dá tó ní tí bá ti ń jáde bí ó máa fà mí padà sẹ́yìn, ẹ̀dá tó ní gbogbo tí bá ti ṣe láyé ó lóhùn ò ní jẹ́ ṣàṣeyọrí láyé, wọ́n máa kéde kú òjijì nínú ilé ẹ̀dá náà ni. Torí tán bá fi yín lẹ̀ sílé ayé, wọ́n ní ọká bímọ lé òbóró, bí èèyàn bá fi yín lẹ̀ sílé ayé ẹ̀ ní jẹ́kẹ́ nìyẹn gbáyé. Àdúrà tí mo ti ń ṣe fún yín tipẹ́tipẹ́ ẹ̀ gbà, ṣùgbọ́n ní ìsìn ọ̀run ó máa yọkùn ẹ̀mí yín dànù ní tẹ́ ẹ bá kú kò anybody tí ó lè gbógun tìyàn mọ́. Ẹni tó bá ti ń ṣe bí láyé kí gbogbo yín máa yọ dànù bí ọwọ́. Bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ tiyín nìyẹn, lọ́dọ̀ tèmi àwa ti wà ní 31st. Àwa ti wà ní 31st. This is 31st. Ṣé ti di 31st ni èmi ti wà ní 31st already. Àwa ti wà ní July 31st báyìí. So ẹ̀yin tí ẹ bá ti sí ní July, tó bá yẹ pé ẹ̀sìn wà 30, tó bá ti di alẹ́ Sunday to Monday. Ọjọ́ Monday ni kẹ́ ẹ ṣe o. Ní alẹ́ ọjọ́ Sátidé tó bá ti di aago 12 òru ọjọ́ Monday, ó ní kẹ́ ẹ ṣe nǹkan tí mo sọ yẹn. Tó bá ti wá di ọjọ́ Tuesday tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun ní kẹ́ ẹ lọ lo omi yẹn bí n bá ṣe ní kẹ́ ẹ lò. Kẹ́ ẹ dẹ̀ gbàdúrà tó ní agbára, tó ní iná nínú, gbogbo ogun tó ń tẹ̀lé mi kiri, gbogbo ogun tí ò jẹ́ kí n ráàánú gbà níbikíbi, gbogbo ogun tí ò jẹ́ ní àṣeyọrí láyé, ogun tó ń fa ìdíwọ́ àti ìdènà nínú ayé mi, gbogbo ogun tó jẹ́ pé ó ń fa ìjákulẹ̀ nínú ayé mi, ogun tó ń fa ilé aláàánú jìnnà sí ni, ọ̀run kó bá mi gbé wọn pa lójijì. Ẹ̀dá tó ṣe mí ní ibi, tó mórúkọ mi lọ lé aláwọ̀ àti ilé oníṣègùn, àbẹ́yìí tó ti mú lọ, àbẹ́yìí tó tún fẹ́ mú lọ, tó lóhùn ò ní gbọ́, òun ò ní gbà lórí ayé mi, tó bá lọ síbẹ̀ kò ní bọ̀. Ọ̀run kójú ó kú síbi tó bá lọ. Ẹ̀dákẹ́dá tó lóhùn ò ní jẹ́ nísinmi láyà nínú ẹbí, nínú ará, láàrin ọ̀rẹ́, àwọn tí mi mọ̀, tí wọ́n bá ń sa àgùn tàbí perí mi níbi igbe rárá nìkan máa kú kú òjijì. Bẹ́ẹ̀ ni máa fi wọ́n ré, jẹ́ kí okùn ẹ̀mí wọn kó yọ dànù. Ọ̀run kó gba okùn ẹ̀mí wọn, torí tó bá ń ṣàdúrà, àwọn kan máa ní ṣàdúrà fáwọn ọ̀tá ẹ̀. Ṣé bọ́ọ̀tà tó fẹ́ kó gbélé ayé ni? Ayé ìgbà yẹn tó yẹ pé Ọlọ́run wọ́n sì máa ń rí Ọlọ́run lójúkorojú. Ayé ìgbà tán máa ń rí àwọn Ọlọ́run tó yẹ pé Ọlọ́run máa ń bá wọn sọ̀rọ̀ láti inú afẹ́fẹ́ ló lè máa gbàdúrà ìdáríjì. Ṣùgbọ́n sí láyé ìsìn tó yẹ pé ọmọ gan ti ń fi bàbá ẹ̀ sowó, ìyá ń ta ọmọ nítorí owó, bàbá ń fọmọ sóògùn owó, ọwọ́ ló fẹ́ máa gbàdúrà fáwọn ọ̀tá ẹ̀ pé kán nísinmi. Àní káwọn ọ̀tá ẹ̀ kú dànù, tán bá kú kò ní rọ́mọ fílẹ̀. Kódà tó bá jẹ́ láàrin ọmọ ìyá bẹ́ẹ̀ ló bá ń dá ẹ̀ láàmú, ọ̀run kó bẹ́ẹ̀ yóò kún ẹ̀mí wọn dànù. Bẹ́ẹ̀ ni kó máa lọ. Eléyìí tó bá lọ yóò jẹ́ kí wọ́n lè rí ilé ayé gbé, torí wọ́n bá gbọ́ ẹni tó yára lògùn gbé, tí wọ́n bá pa ẹ́, tán bá pa ẹ́, tó ò bá ronúpìwàdà tó bá dọ̀run wá jìyà, ìwọ ti lọ́run. Òun lè padà ronúpìwàdà tó bá yá, sọ́rí bá tó bá padà ronúpìwàdà pé òun ò ṣèkà mọ́, òun lọ́lọ́run máa fún ní oore, ìwọ sì ti kú. Mọ́ wàá gbà káwọn ọ̀tá rẹ̀ gbélé ayé, torí tó bá ń dúró pé káwọn ọ̀tá rẹ̀ gbélé ayé, wọn ò ní jẹ́ kí wọ́n gangan gbélé ayé, torí wọ́n sì máa ṣaagùn. Àwọn kan máa ní ẹ jẹ́ ká máa ṣàdúrà fáwọn ọ̀tá wa kan máa rówó ná, tán bá ti ń rà tán bá ti ń rówó, tán bá ti ń bísì, wọn ní lè máa dà wá láàmú àbẹ́ ọgbà kídédèrìn. Oníkáwọn ọ̀tá ẹ̀, ẹni tí ò tí ì lówó tẹ́lẹ̀ tó ń gbógun ti ayé rẹ̀,
tó bá wá lówó ńkọ́ a máa rán àwọn owó níṣẹ́ tó bá yẹ pé òun nìkan ló ń dùn ọ́ láàmú tẹ́lẹ̀ a máa rán owó yẹn níṣẹ́ láti ti máa gbógun ti ayé rẹ̀ àní kọ́ lọ́n bá mi yokùn ẹ̀mí àwọn ọ̀tá mi ọ̀run kó fi kú òjijì pamọ́ eléyìí tó bá dáa jù nínú nǹkan tó ń dùn mọ́ wọn nínú láyé kọ́lọ́run kó bá mi gbà sọnù tó bá jẹ́ àlàáfíà wọn ni kọ́run kó gbà sọnù tó bá jówó àbójú àbára ló ń jẹ́ kí wọ́n fi dà mí láàmú ọ̀run kó gbà sígbó tó bá jẹ́ ilé ni eléyìí tó bá dáa jù nínú nǹkan ní wọn ni kọ́lọ́run kó buná jù bẹ́ẹ̀ ni ọ̀tá tó bá wọ́n náà má wàá sọ̀tẹ̀ èèyàn o àwọn àǹtí mi má sọ̀tẹ̀ èèyàn mọ́ sẹ́ni ní èèyàn tó bá ń sọ̀tọ̀ ọmọnìkejì ẹ tó ń ṣèkà fún yàn tó ń wá ìjákulẹ̀ fún ọmọnìkejì ẹ tó wá ń ṣàdúrà pé káyé ọ̀tá ẹ̀ bàjẹ́ ọmọ àǹtí mi má jẹ́ káyé tiẹ̀ górun o ìwọ má sọ̀tẹ̀ fún yàn má dúró níbi ìjákulẹ̀ yàn má dínà rere mọ́ yàn má dínà ìgbéga mọ́yàn má ba ayé ènìyàn jẹ́ tán bá wá ba ayé tiẹ̀ jẹ́ ìdájọ́ yẹn ó wá ṣẹlẹ̀ lórí wọn ìdájọ́ yẹn wá dáhùn kíní kan ṣẹlẹ̀ tó jẹ́ wípé mo ṣẹ̀ ṣe prayer tán ni mo wá lọ síbì kan bí mo ṣe wá débi kíní ibẹ̀ yẹn wọ́n wá gbé kíní yẹn jáde mo wá ń sọ fún wọn pé àkíní yìí pé tí má ti lọ wá ní àkí máa lo kíní yẹn mo ṣe wá gbé kíní yẹn jáde ẹnìkan wọ́n ti lò lára kírìmù tí mò ń sọ yẹn wọ́n ti already lò lára kírìmù tí mò ń sọ yẹn mo wá sọ fún ọgbà tán wá sí tán èmi dẹ̀ ti di tán ti lo kírìmù yẹn tẹ́lẹ̀ èmi bá fọwọ́ mi kàn èmi náà fọwọ́ sí mo bá fi ra wájú orí mi pé kí n wo bó ṣe rí wọ́n dẹ̀ ti already já gbàtán wá padà wọ́n wá padà rí mo ní ṣé bí mo ń sọ fún yín pé wọ́n ti já kírìmù yìí lẹ́ẹ̀kan ìgbà tí ẹ gbọ́ pé wọ́n ti já wọ́n wá ní rárá pé wọ́n já pé tuntun ló wà pé kò sẹ́ni tó fọwọ́ kàn mo ní ṣe bí mo ń sọ fún yín pé ńgbà tí mo ní kíní ṣe cream tẹ́ lọ yọ lórí igbá ni wọ́n ti já but ẹni yìí ò believe it's like bíi pé èmi ni mo já so possible kéèyàn yọ nǹkan tí ń tà nínú ìgbà ẹ̀ kí n wá ti ọwọ́ mi bọ̀ nù nǹkan yẹn kí n wá fọwọ́ já ẹsẹ̀ ni èmi tí mo dẹ̀ ṣe gbàdúrà tán mo ní kì í ṣe mi but they don't believe so later tí mo fi délé ẹ̀rí ọkàn mi ń sọ fún mi pé kò dẹ́ ṣe mi ni mo ṣe nǹkan yìí o but bí wẹ́ pé spirit mi ń sọ fún mi pé wọ́n ń sọ̀rọ̀ because wọn ò lè believe mo ti wá rán ọmọ ní nǹkan yẹn pé tí ọmọ bá ti bá mi ra nǹkan yẹn dé mi ò ní sọ̀rọ̀ mo ní màá mú tọ̀dọ̀ wọn yẹn màá fún wọn níyẹn so ìgbà tí mo wá dé táìsáìdì ọ̀dọ̀ wọn ẹnìyẹn bóyá bí tó ti wá sọ̀rọ̀ ẹnì kó wá pè mí bẹ́ẹ̀ pé sátẹ́ni mo gbọ́ nǹkan báyìí kìíní kan mo wá níwẹ̀ẹ́ kó lè dá yín lójú kò yẹ torí bíbélì ní má ṣe búra lórí ohunkóhun bẹ́ẹ̀ ni bíbélì ní má ṣe búra lórí ohunkóhun tí bẹ́ẹ̀ rẹ bá jẹ́ bẹ́ẹ̀ jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ tó o bá sọ pé wọ́kọ́ tí wọ́n bá bìlíìfù ẹ ó ní gbàgbé bọ̀ torí wípé èrò pọ̀ èmi nìkan ni mi ìmọ̀ torí èmi mo ṣe rán bẹ̀ yẹn mi ìmọ̀ ní àárín yẹn mo dẹ̀ sọ fún ọ pé níjọ́ tí mo wá bí mo bá kírìmù yìí ní jíjá o níjọ́ yẹn lọ́n but wọn believe mo wá fi èpè lélẹ̀ pẹ́ni tó já tó ti kọ́kọ́ tọwọ́ bọ kírìmù yẹn kò ní ní àlùyọ ayé ò ní dà wọ́n wà shock because mo ṣẹ́ èpè òun mọ̀ pé mi ì dédé ṣépè ẹni àwọ̀ mo wá fi èpè yẹn jólẹ̀ tó bá jẹ́ mi náà ni mo kọ́kọ́ ṣe lóòótọ́ ọwọ́ tèmi padà kàn ṣùgbọ́n ó ti already wà ní jíjá they don't believe I have to cause so that kan lè ní belief ìgbà mo wá ṣépè yẹn wọ́n wá rí pé belief yẹn wá so tí mi ìbá ṣépè they will not believe but ó dùn mí pé mo búra torí wípé they don't believe me I have been here for past 4 years mi ò fọwọ́ kankan yín rí tí ẹ̀ bá fọwọ́ kàn mí ní fọwọ́ wọ́n ti already jà so ọ̀rọ̀ yẹn ó kàn hit mi because tí mo bá wà níbi kan téèyàn tí n bá sòótọ́ ọ̀rọ̀ téèyàn ò bá believe ó máa ń dùn mí wọnú agungun ara pé kí ni wọ́n fi ń wò ó but ẹni wá ní àná òun ò dẹ̀ mí ni ẹ̀ bẹ́ẹ̀ kí ni kan mo ní ẹ̀ mí ni ẹ̀ lẹ́yìn ìgbà tá a sọ̀rọ̀ yẹn tán àyíkálukú ti lọ so gbà tèmi ò sí bẹ́ẹ̀ tẹ́ ẹ lọ yẹn ẹ tún wá dalẹ̀ tí ọkọ yín fi gbọ́ ọkọ yín ló wá pè mí tó wá sọ fún mi definitely ẹ ní trust ẹ bìlífù bẹ́ẹ̀ ẹ rò sí mi mo lémi náà rò ń gbà tí ilé ọdún yẹn fi mọ́ ọkàn mi sọ fún mi pé àwọn pípù yìí dẹ̀ máa rò nǹkan yẹn o wọ́n máa rò pé èmi ni o èmi fúnra mi máa rò torí pé èmi ní mo ní conscience tó máa ń sọ̀rọ̀ fún mi ẹ̀rí ọkàn tèmi máa ń bá mi sọ̀rọ̀ téèyàn bá ń rojọ́ mi ẹ̀rí ọkàn mi á sọ mi pé wọ́n ń sọ nǹkan kan bí tí n bá kọjá láàrin èèyàn tó bá rẹ́rìn sí mi tẹ́lẹ̀ tí n bá kọjá tó bá yẹ pé o ti sọ̀rọ̀ mi tí n bá kọjá tẹ bẹ̀díwú ẹ̀ tẹ́ bá ṣe sí mi màá mọ̀ pé ti ṣe nǹkan kan láàrin yẹn ọkàn mi máa sọ pé wọ́n ti sọ̀rọ̀ rẹ wọ́n ṣe nǹkan kan bí èmi náà wá dúró tí wọ́n pé kí ilẹ̀ sọ ẹ wulẹ̀ sọ tẹ́ fẹ́ sọ ẹ nídìí láti fi ẹnu pa ẹ sọ wọ́n á kúkú sọ̀rọ̀ so èmi Ọlọ́run máa ń fún mi ní òye tí nǹkan bá ń ṣẹlẹ̀
tó bá jẹ́ pé èmi náà ni mo ṣe nǹkan yẹn mi ní lè sùn màmá wò pé èmi dẹ̀ ni mo ṣe nǹkan yìí o mo dẹ̀ parọ́ pé kì í ṣe mi, ẹ̀rí ọkàn tèmi máa ń bẹ́ mi sọ̀rọ̀. Bọ̀ tí n bá ṣe ẹ̀rí ọkàn mi á máa sọ fún mi pé àwọn pípú yìí dẹ̀ wọ́n dẹ̀ máa rò pé mi ni o, torí èrò pọ̀ ń bẹ̀, èrò pọ̀ ẹ mọ̀, á dàbí pé nìyẹn parọ́, but mo need láti sọ̀rọ̀ yẹn kí wọ́n lè mọ̀ pé èmi kọ́ ni mo ṣe. Wọ́n wá ní bóyá ara àwọn ọmọ Guinea tí wọ́n máa ń wá, bóyá àwọn ọmọ Kenya kan máa ń wá sí ṣọ́ọ̀pù wọn, but you don't even believe. Have been here for past 4 years, mi ò kì í lọ bí anywhere, ibi ni mo ń wá. So nígbà mìíràn wá èèyàn máa nígbàgbọ́ nínú ènìyàn, tó o bá believe nínú ènìyàn nígbà míì, tẹ́nìyàn bá ní bẹ́ẹ̀ kọ́ gbà pé bẹ́ẹ̀ kọ́, tó bá ní bẹ́ẹ̀ ni gbà pé bẹ́ẹ̀ ni. So nǹkan míì wà tó yẹ pé jẹ́ kí ẹ̀rí ọkàn yín, tó bá ti ní ẹ̀rí ọkàn, tí ẹ̀rí ọkàn ẹ bá ti dẹ́ ẹ láre nínú ohunkóhun tó bá ń ṣe, má jẹ́ kí n tàn ẹ́, wà lẹ́kọ̀ọ́ sí nǹkan tọ́ta lè ṣe fún ẹ. Bọ̀ tí wọn náà bá ní ẹ̀ṣẹ̀ lọ́wọ́, ẹ̀rí ọkàn rí ó máa sọ fún ọ. Àwọn nǹkan wà tí wọ́n ní ẹ̀rí ọkàn, àwọn ìyẹn náà burú jù nílé ayé. Tí àwọn tí ò lẹ́rí ọkàn bọ́ bá bá rú wọn pàdé, àwọn náà máa ń pa èèyàn lápasáyé, àwọn náà máa ń ṣèkà fún ọmọnìkejì, àwọn náà máa ń ṣebi fún ènìyàn, àwọn náà máa ń wá ìjákulẹ̀. But ẹni tó bá ní ẹ̀rí ọkàn á máa wá gbogbo ọ̀nà láyé láti lè protect ẹ ní anywhere, because tó bá rí ibi tí wọ́n ti ṣe nǹkan fún ẹ láìdá tó ti sọ̀rọ̀, kódà tí àwọn èèyàn bá discuss ọ̀rọ̀ yẹn pé ẹ má sọ fún lágbájá, wàlẹ́ ò máa wá bó ṣe máa pè é, torí pé ẹ̀rí ọkàn rẹ̀ ò ní jẹ́ kó gbádùn pé àtẹni yìí bá padà gbọ́rọ̀ yìí níbòmíì, báwo ló ṣe máa ṣe sí mi, á máa wọ́ ọ̀nà láyé láti ní pé jẹ́ kí n sọ ó ṣe nǹkan báyìí fún mi, nǹkan báyìí ṣe báyìí, á sọ̀rọ̀ jáde sáà ni, because ara ẹ̀ ò ní lélẹ̀, kódà kó mọ̀ fẹ́ sọ̀rọ̀ yẹn ara ẹ̀ ò ní balẹ̀, ẹ̀rí ọkàn náà ń pè é. So tí wọ́n bá ti ní ẹ̀rí ọkàn, má ṣèkà fọmọnìkejì ẹ, má dá ọmọnìkejì ẹ dúró, má dúró níbi tán ti ń dìyàn lọ́nà. O fẹ́ ṣèyàn kan lóore, ìwọ wá ń blọ́ọ̀kì ògo ológo, bó o bá blọ́ọ̀kì yẹn wọ́n ó blọ́ọ̀kì ṣe rere tiẹ̀ náà, má dúró níbẹ̀. Àwọn ẹ̀dá kan tún wà nílé ayé yìí tí wọ́n bá mọ ọ̀nà àti ṣe rere, bóyá wọ́n fẹ́ connect mọ́yàn, ẹlòmíín wà bóyá nísìn, for example, jẹ́ kí n fi irú Ọláìdé Rúkàyàtì sí example, bóyá irú Akínọlá Fọláṣadé nísìn, irú Ọláìdé Rúkàyàtì nísìn, bóyá public figure ni, tàbí ó ní ilé-iṣẹ́ ńlá tán ti máa ń gba èèyàn, tán máa ń gbàyàn síbẹ̀, ṣùgbọ́n wọ́n máa ń fi trú èèyàn dọ́dọ̀ rẹ̀ ni. Kí irú Akínọlá yẹn wá ní kó wá lọ bá irú Ìsọ̀lá yìí, kó wá ní Ìsọ̀lá, dákun so ní nọ́mbà Ọláìdé lọ́wọ́, madam Ọláìdé, wọ́n ló máa ń gbàyàn síṣẹ́, ó dẹ̀ máa ń ṣàánú fún yàn, whereas Ìsọ̀lá ti mọ ọ̀nà ọ̀dọ̀ rẹ̀, ó ti ṣe lóore, ó ti ṣe láàánú, ó ti fún un lóríṣiríṣi àwọn nǹkan tó pé òun gan ó ti kó àwọn èèyàn lọ́tàn ti ṣe láàánú. Bọ́tẹ́lómi wá lọ bá ó ti mọ̀ pé bóyá tó ilé yìí bá ti dé bẹ́ẹ̀ yóò tún gba bẹ́ẹ̀, tàbí ẹni tó yẹ pé wọ́n máa ń jẹ́lọ́sì tẹ́lẹ̀, bóyá ẹni tó jẹ́ wípé gan kò lówó bọ̀tọ̀ Ọlọ́run bu iyì kún, ṣẹ́gẹ́tì mi. Ẹlòmíì wà tó jẹ́ pé ó jẹ́ àwọn èèyàn tó yẹ pé alára kò mọ̀ sẹ́, wọ́n jẹun lè rí lára wọn, táwọn tiẹ̀ tó máa sọ pé ó lówó ni, ó lówó, kó wá máa sọ fún pé jọ fún mi ní nọ́mbà ìyá wa Rúkàyàtì, kémi náà tiẹ̀ wá sẹ́ lọ́bẹ̀, kó wá ní iṣẹ́ wo ni wọ́n ń wá ká, kó wá máa dríbù rẹ̀, kó máa tán, kó máa yí níporo, kó máa yí sébè, kó mọ̀ fún ní àti dé ibẹ̀, kó máa dí ọ̀nà yẹn, kó wá jẹ́ pọ́dún ẹlòmíì ní ẹni yẹn ti padà wá rí àánú gbà, kó wá rí nọ́mbà yẹn, kó wá rí bẹ́ẹ̀ wọ̀. Ó mọ̀ pé tìjú ló máa jẹ́ fún wọn, ìtìjú ló máa jẹ́, because ọ̀dọ̀ tiẹ̀ ló yẹ kó gbà wọlé àsọ̀ rẹ̀, á rí ẹni rí ọ̀rẹ́ tí ó jẹ́ afẹ́ ajẹmọ́fẹ́ ayó, tí ń fúnni lóko òdí ọ̀pẹ̀rọ, ẹni tí kì í fẹ́ kéèyàn débi ògo, tí kì í fẹ́ kéèyàn ráàánú gbà. Tó o bá fún ní nọ́mbà tẹ́ ẹ bá jọ ń ṣiṣẹ́ kò sí nǹkan, kódà tó bá débẹ̀ ó máa gbóríyìn fún ẹ lálẹ́ pé láti paṣọ ọ̀rẹ́ mi lágbájá yìí ló jẹ́ kí n rí àánú gbà níbí, lágbájá tí mo fún ní nọ́mbà kódà òun ló tó bá mi fẹnu sí i, tí màdámù yẹn fi gbà mí, tí ọ̀gá yẹn fi gbà mí, tí wọ́n fi jẹ́ kí n rọ́nà lọ láyé. So a máa yìn ẹ́, bọ̀ tó bá gba bòmí ìwọlé, á rí ẹ bí olùdènà, kódà ó máa wà kí ẹ fòfò ẹ níbi iṣẹ́, wípé wọ́n tó jẹ́ kó ń rá àánú gbà tó ń tàn tó tiẹ̀ ti sọ pé irú màdámù wo gan ni, màdámù yẹn burú, má débẹ̀ o. So nílé ayé yìí ẹ máa dúró níbi ìṣerere ènìyàn, ẹ má máa dúró níbi àtakò ọmọnìkejì. Tán bá fẹ́ ṣèyàn lérè, ẹ má máa fẹnu ba ayé ènìyàn jẹ́, ẹ má dúró níbi tán ti ń já olóore dànù fún yàn, ẹ má dúró níbi tán ti ń já àṣeyọrí fún ènìyàn. Tí wọ́n bá sọ pé o fẹ́ máa gbèjè èèyàn, má máa gbèjè èèyàn mọ́.
jẹ́ kẹ́ni tó fẹ́ gbèjà ó mọ̀ bóyá àfọwọ́fà ẹni tó fẹ́ gbèjà bóyá òun gan ti ṣẹ̀ láti ìgbà èwe wá tàbí láwọn ìrìn àjò tó ti rìn sẹ́yìn bóyá òun gan ti hùwà ẹ̀ṣẹ̀ ó ti hu ìwà tó jẹ́ pé Ọlọ́run ní ìbínú sí ṣùgbọ́n ó ń lo àwọn nǹkan láti fi ṣe pàṣán ìjìyà ẹ̀ṣẹ̀ bóyá kó lè ronú pìwàdà. Ìwọ wá ló jáde fẹ́ máa dìnà ẹni tí Ọlọ́run ń lò lọ́wọ́ láti fi báyàn kan láti fi fún ẹnìyàn kan ní pàṣán. Mọ́ gbàgbé pé ẹni tọ́lọ́run máa lò láti gbẹ̀san lára rẹ ẹni tó ti ṣèkà fún ìwọ tó ti gbàjẹ́ lẹ́nu ẹ tó ti gba gbogbo nǹkan yìí ní dúkìá rẹ tó ti gbà sí àpò ara títí ẹ tó ti fi sí ọlá tó jẹ́ pé gbogbo ohun tó ń dùn mọ́ nínú láyé ẹnìkan ti gbà sápò ibi tó yẹ kí wọ́n ti rówó ná láyé gbogbo ọ̀rọ̀ tó yẹ kí àwọn òbí ogún tán fi ilẹ̀ fún wọ́n bó yẹ kí wọ́n lò àwọn nǹkan ti já gbà wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ míì sínú ìbànújẹ́ wọ́n ti gba ògo kúrò lọ́wọ́ ẹlòmíì wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní ayé jẹ́ ṣùgbọ́n ẹlòmíì yẹn ń sunkún ó ń ṣàdúrà lójoojúmọ́ pé kọ́lọ́run kó gba ẹ̀san òun ní ara ẹni yìí ẹni tó sọ òun sínú kòtò ayérayé tó fìyìn sínú ìparun tó ń jẹ́ kó máa tọrọ jẹ tó bá jẹ́ pé ilẹ̀ lásán ni òun ní tóun bá tà ó ṣe ṣe pé tóun bá ta ilẹ̀ tí àwọn òbí òun fún un bóyá 2 plot of land ni àwọn òbí òun fún òun mú plot kan bóyá òun náà fi ń ṣe títí ẹ̀ ó wá ta plot kan ó mú nínú plot kan yẹn ó wá bí 2 bedroom flat àbí bóyá bí 3 plot nínú ẹ̀ ó fi kọ́ ilé títí ẹ̀ ilé tó kù òun náà ń ta díẹ̀díẹ̀ fáwọn èèyàn ogún tiẹ̀ ní láti fi lè ṣòwò ṣùgbọ́n àwọn kan débẹ̀ wọ́n gba gbogbo dúkìá yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n jẹ́ kó rí ó wá dẹni tó ń salẹ̀ jẹ tí ń tọrọ jẹ ọmọ onílé ọlọ́nà tó jẹ́ pé òbí ti jìyà ó ti fogún lẹ̀ fún ẹnìkan ti wá gbà á ó wá ń sunkún sọ́lọ́run kó gba ẹ̀san òun lára àwọn tó fìyà jẹ òun kó gbà báwọn olè àwọn amúrọ̀bà tí wọ́n lọ jálẹ̀kùnlé onílé tí wọ́n kó gbogbo dúkìá onídùkìá gbogbo ṣọ́ọ̀pù ẹni tó ti ní ṣọ́ọ̀pù tó ti jìyà tó lọ gbàárù tó fi ní ọjà tó kó ọjà sí ṣọ́ọ̀pù tẹ́nìkan wá bọ́ síbẹ̀ lọ́sàn-án kò òru kan tó já ilẹ̀kùn bẹ̀ yẹn tó jálẹ̀kùn ṣọ́ọ̀pù yẹn tó dẹ̀ kó gbogbo ọ̀rọ̀ yẹn lọ tó wá ń sunkún sí Olódùmarè pé kọ́lọ́run kó gba ẹ̀san òun lára ẹni tó ṣerú ìkà yìí tó sàn sínú kòtò tó tàn sínú gbèsè owó kọ́mọ́lé láńtà ló ń lọ gbà owó cooperative ló ń fi sí ṣọ́ọ̀bù ló ń fi ṣe gbogbo ẹnìkan dẹ̀ bọ́ bẹ́ẹ̀ ọ̀run kó gba ẹ̀san bọ̀ tí wo mọ̀ pé nìyẹn ti ṣèkàrí ó wá lọ sílùú òdìkejì ó lọ sílùú bòmíì ó wá ń fẹlá níbẹ̀ ó tún wá ń ṣe àwọn ìtọrẹ àánú ó ń gbà lọ́wọ́ mẹ́rin náà ni kò lè ṣètọrẹ àánú o á gbà lọ́wọ́ Táyé ló máa fi fún Kẹ́hìndé kì í ṣe pé ó máa mú tàpò rẹ̀ á ní wọ Táyé fún mi lówó ń bẹ̀ yẹn tó ní change díẹ̀ bó bá mi fún ọmọ yẹn máa fún ẹ padà kò ní fún padà mọ́ bọ̀ tó ní wọ́n ti ń rí wọn bá sọ̀rọ̀ yẹn ti tó so ẹni tó wá ń sunkún pé kọ́run kó gba ẹ̀san nǹkan kan kékeré kan wá ṣẹlẹ̀ sí Ọlọ́run wá ń lo àwọn èèyàn kan láti fi ṣe pàṣán fúnrú ẹ̀dá bẹ́ẹ̀ yẹn ìwọ wá bọ́ọ̀tà olóòfẹ́ gbèjà olóòfẹ́ máa gbèjẹ́ ẹnìyẹn ìwọ ló fẹ́ máa jẹ́ ẹnìyẹn bọ́lẹ̀ ǹjẹ́ ìwọ ti mọ ìkà tó ń ti ṣe fún ènìyàn tó jẹ́ pé Ọlọ́run máa ń lo ènìyàn kan láti ṣe pàṣán fún òní Ọlọ́run ò lè bọ́lẹ̀ látọ̀run ó máa gbẹ̀san èèyàn náà ló máa lò láti fi gbẹ̀san lára rẹ̀ ẹkún tí wọ́n sọ ẹnìkan sí inú kòtò ayérayé tán sọ ẹnìkan sí Ọlọ́run náà máa lo ẹnìkan láti fún ní pàṣán yẹn láti lè jẹ́ kó mọ̀ wípé ó ń ṣe ibi àti ìkà láyé bóyá ó lè ronú pìwàdà ó lè bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ kó mọ tó lè ṣe tó bá mọ irú àwọn èèyàn yẹn tí ò bá tiẹ̀ lè kùfìrí fún wọn ní tó ti gbà ó lè ṣe ìtọrẹ àánú tó lágbára láti ṣe fún àwọn ọmọ wọn táwọn náà ò fi ní jìyà mọ́ ṣùgbọ́n ìwọ ò jẹ́ kán ronú pìwàdà torí pé òun gbèjà wọn ò jẹ́ kán ní ìrònú pìwàdà ìwà ìkà tí wọ́n ń ṣe ìwà ìburúkú tí wọ́n ń wò ò jẹ́ kán ronú pìwàdà òun jẹ́ kán ríra wọn nírí pé àwọn nìkan lọ́lọ́run kò sẹ́ láìsí wọn kò sọ́lọ́run mọ́ láìsí wọn kò sẹ́lòmí mọ́ òun gbèdè èèyàn ẹ̀san yẹn ẹ̀san orí tiẹ̀ ń bọ̀ lórí tiẹ̀ torí Ọlọ́run á bẹ ẹ̀ṣẹ̀ tiẹ̀ wò lórí ẹ̀ torí òun dí àwọn ènìyàn kan lọ́wọ́ ò jẹ́ káwọn míì ráàánú gbà torí òun gbẹ́ ẹ̀san òun gbèjà èèyàn n tí ó kàn lápá kan ẹ lẹ́sẹ̀ ìwọ ni wọ́n fẹ́ gbèjà so wá rí i pé wọ́n lọ́lọ́run á padà sí á ná ẹ ní pàṣán ìbínú lójijì ẹ̀dá tó lóun fẹ́ máa gbèjì èèyàn tó lóun fẹ́ máa gbẹ̀sìn èèyàn lára mi ẹ̀dá tó lóun fẹ́ gbẹ̀sìn èèyàn lára mi ẹ̀dá tó lóun fẹ́ máa gbèjì èèyàn látara mi ó lóun fẹ́ fìyà jẹ mi torí pé ó ń gbẹ̀sìn èèyàn ọ̀run kó bá mi fi ìdààmú àti àìrójú àìráyè àìríjẹ àìrímu àìrínà àìrílò kó bá mi fi kàn wọ́n nínú oṣù tó ń bọ̀ yìí ẹ̀dákẹ́dà tó bá dìde ogun sílẹ̀ ọ̀run kó pa wọ́n rẹ́ ti gbòǹgbò ọ̀run kó wó gbogbo òdílé wọn wọ́n bá ṣe rúkú wọlé kán mọ́ rúkú jáde ẹ̀dá tó bá lóun ò ní jẹ́ nísinmi láyé ẹni tó bá jẹ́ òmìrán olórí ogun ayé mi ọ̀run kó ju okùn ẹ̀mí wọn ẹlòmíì máa ń gba kú oníkúkú o bẹ́ẹ̀ ni ẹlòmíì wà tó máa ń gba kú oníkúkú ẹlòmíì wà tó bá jẹ́ abiyamọ á wò pé ọmọ mi ti ṣẹ̀
èmi ni mo tọ́ sí kù yìí á dẹ̀ gba ikú ọmọ yẹn kú. Ẹlòmíín wà, bàbá mi wà tó jẹ́ wípé bóyá òun nìkan lọmọ tó bí, tó bá já wọn alágbára wọ́n máa ń gba ìyá ọmọ wọn jẹ. Bẹ́ẹ̀ dẹ̀ ni ọmọ mi wà tó bá já wọn alágbára ọmọ wọn kú ti mọ̀ pé èmèrè làwọn, àwọn máa padà kú ni, wọ́n á gba ikú àwọn òbí wọn kú. Bẹ́ẹ̀ ni àwọn olóńgbò, àwọn ajá ẹlọ́wọ̀ ló fi dá kéèyàn máa ní nǹkan ọ̀sìn. Àwọn nǹkan ọ̀sìn míì máa ń gba kú olóò wọn kú. Àwọn nǹkan ọ̀sìn tán bá mọ̀ pé olóò wọn wọ́n ránṣẹ́ kú sí wọn, àbí nǹkan kan ṣẹlẹ̀ àbọ́lọ́run fẹ́ gbẹ ajá ẹ̀ máa kú. Olóńgbò tó wà nílé ẹ̀kan òkú olóńgbò yẹn kú, ajá ẹlòmíì máa dédé kú, ẹran rẹ̀ lè dédé kú. Ẹ máa wò pé ẹran yẹn ta ló pa, ẹ̀ tó máa ṣe pé ẹ̀ ní mọ̀ pé kú yín ló gbà kú. Nǹkan ọ̀sìn dá kéèyàn máa sìn. So nílé ayé tó bá ti ń ṣe rere, má robi sí èèyàn. Tó bá ń gbàdúrà, má robi sọ́mọ nìkejì ẹ, má dúró níbi ìjákulẹ̀ ènìyàn. Ṣùgbọ́n ẹ̀dá tó bá ṣe ẹ́ níbi yóò gbẹ̀san rẹ̀ kó tó kúrò láyé. Kò sẹ́ni tó ṣẹ̀, kò sẹ́ni tó tiẹ̀ ṣe èmi ní ìkà. Sórí tí n bá sì láìkì ẹ, wàá sì máa ráàánú gbà, wàá sì máa ríre gbà tó ṣe mí níkà. Ìgbà míì wà ẹlòmíì lè ṣe mí níkà, tí spiriti mi ò bá bínú, wàhálẹ̀ ènìyàn máa gbádùn, ó sì máa gbádùn nílé ayé. Ṣùgbọ́n jọ́ kan ó kàn déédéé jọ́ kan kí spiriti mi kàn déédéé bínú, inú tèmi lè máa dùn kí spiriti tèmi máa bínú sẹ́niyẹn. Tèmi á dẹ̀ máa wò níwò pé mi ì ka nǹkan yẹn kún, bọ̀tẹ́lẹ́dà tèmi kà kún torí omi ojú mi bọ́ sílẹ̀ nígbà tí ò sẹ́nì kankan fún. Nígbà tí ò lẹ́nì kankan láyé, tó wá kú hàrà, tó wà nínú àhámọ́, tí èmi wá yọ ẹ̀dá bẹ́ẹ̀ jáde, tẹ́ẹ̀dá náà wá dìde láti ṣe mí ní ìjàmbá. Tó bá ń gbádùn láàárọ̀, ọjọ́ alẹ́ rẹ̀ máa ní ìkorò torí wípé ó gbomijé lójú olóore rẹ̀. Ìwọ lè rò pé kí lóore tó ṣe fún ẹ, ṣùgbọ́n nígbà tí ò sí ìyàn yẹn, òun ló dúró tì ẹ́ bí ìsan ọ̀ràn. Ẹ má máa fojú olóore gúngi nígbà mìíràn wà. Ìgbà mìíràn wà tí n bá ń ro sábà bí nǹkan tí àwọn èèyàn ṣe fún mi, bọ̀ tó bá tí n bá rí pé àwọn èèyàn ti ṣe nǹkan fún mi, wọ́n ṣe ń tó dáa fún mi, bọ̀ tẹ́nìyẹn bá ṣaburú fún mi, màá kàn ra sún sẹ́yìn, mi ì ní ṣe aburú fẹ́ nìyẹn padà. No, mo lè sún kí n ra fúnra mi ní kí n ra sún sẹ́gbẹ̀ẹ́. Kàkà tí màá fi máa wá ìṣubú ẹni yẹn, màá máa wá ìjákulẹ̀ fún ẹni yẹn, mọ̀ gbogbo ibi tó yẹ kẹ́ni yẹn ti ráàánú màá máa lọ. Èmi ìdí náà, kódà mi ì ní bẹ ẹja, ṣùgbọ́n mi màá sún. Kò sí tó lè pè mí àti ẹ pọ̀ mọ́ ni, èmi á sún. Kàkà tí fi lọ, mi bá mọ̀ pé ẹni yẹn ti ṣe mí níbi, ṣùgbọ́n tó ṣe fún mi tó bá dùn mí, tó dùn ẹlẹ́dàá mi, kírú nǹkan yẹn má bàa wáyé mọ́, mo máa ń sún sẹ́gbẹ̀ẹ́. Mo lè gbẹ́ nìyẹn sí blocking, mo lè block ẹ̀ so that kò ní sí pé nǹkan yẹn tó lè gbomijé lójú mi, but mo sì máa respect oore tẹ́nìyẹn bá ṣe fún mi. Mo sì máa sọ nípa pé lágbájá báyìí ṣe nǹkan fún mi tó bá débi ọ̀rọ̀. Ká má borí Ọlọ́run mọ́ra, ó dẹ̀ ṣe nǹkan báyìí o. Ká má parọ́, ó dẹ̀ ṣe nǹkan báyìí o. But ẹni tí ò ṣe mí lóore, tó tún ń jẹ lára mi, tó rí jẹ lára mi, tó tún wá ń ṣèkà fún mi, èpè ó pa ọ́. Bí n bá tún ṣe rántí, pẹ̀lú ìkanra ní mọ̀ ṣépè fún, pẹ̀lú ìkanra ní mọ̀ wọ́n ní èpè. Kódà tí n bá rí àwòrán rẹ̀ tó bá kọjá níwájú mi, màá block ẹni tó bá post ẹ̀, màá block ẹ̀. Ẹni tó bá máa blọ́ọ̀kì ẹ̀, máa tún dìlítì ẹ̀. Mi ì fẹ́ rí torí pé ó ti múnú bí ẹlẹ́dàá mi nìyẹn. Ẹlẹ́dàá mi ti bínú tán. Mi ì sì jẹ́ kí ẹlẹ́dàá mi bínú tán torí mo máa ní sùúrù gan. Ṣùgbọ́n àwọn èèyàn máa ń sọ pé mi kì í ní sùúrù. Èmi máa ní sùúrù torí wípé kò lè yé yín, kò lè yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá nílé ayé. Wọ́n wá rán ẹni ṣe aburú pé kó lọ máa bàtà yí ọmọ nìkejì jẹ́. Ìwọ òrónú wípé ẹni tán ní kó lọ máa ba ayé ẹ̀ jẹ́, tó bá kú kẹ̀rẹ̀rẹ̀ tí ilé ayé tiẹ̀ náà máa dá, wọ́n ó ba ayé tiẹ̀ náà jẹ́. Má dúró níbi tán ti ń ba ilé ayé ènìyàn jẹ́, ọmọ àǹtí mi. Má dúró níbi tán ti ń ba ilé ayé ènìyàn jẹ́. Má dúró níbi tí wọ́n ti ń da ilé ayé ènìyàn rú. Ibi tán máa ti ń to ilé ayé ènìyàn ni kí wọ́n máa lọ dúró sí. Ṣùgbọ́n ẹ̀yin mi ò kì í dúró níbi nǹkan rere. Tán bá ti ń sọ̀rọ̀ gidi, ẹ̀yin ò ní dúró ń bẹ̀ o. Ṣùgbọ́n bí tán bá ti ń jàyàn kulẹ̀ lẹ́tí máa tẹ lọ́ọ̀fù láìkì. Ibi ìjà tán ti ń ba ayé èèyàn jẹ́, ṣíà ẹ̀yin gan lẹ́tọ̀ máa ṣíà. Ibi tán bá ti ń ba ilé ayé ènìyàn jẹ́. Ó rí pé tó bá kú dẹ̀dẹ̀ tí wọ́n náà sórí láyé, wọ́n ó ba ayé ẹ̀ jẹ́. Ìwọ tó bá ti lè máa ṣí ẹni tó bá ti ń ba ilé ayé ẹ̀ jẹ́. Tán ba ilé ayé ènìyàn kan jẹ́. Ẹlòmíín wà tó jẹ́ pé ọ̀rọ̀ ìjọba ọ̀tọ̀ lọ̀rọ̀ ìjọba. Kò sí pé èèyàn ń ba ilé ayé ìjọba jẹ́, ìwọ ló fẹ́ gbọ́. Ṣùgbọ́n individual, ẹni tó mọ̀, kó kàn déédéé mú kó máa blackmail ẹ̀, kó máa blackfame ẹ̀, kó máa parọ́, kó máa ra àrà burúkú àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ kó máa hún jọ, kí wọ̀kan kínú tiẹ̀ náà máa dùn. Lágbájá ń tú àṣírí, kàmẹ̀dò ń tú àṣírí láì fún ẹ ní proof, kò lẹ́rìí ọ̀rọ̀, ó kàn sọ̀rọ̀ lọ. Ó ṣe báyìí, ó ṣe tán, kí wọ́n náà wá máa bá wọn ṣíà. So nígbà tó bá tásìkò àti rere tiẹ̀ náà, wọ́n ò bẹ́ẹ̀ ṣí àwọn tí ó sórí ibú tiẹ̀ náà. Àwọn tí ó bá yé tiẹ̀ jẹ́, wọ́n bẹ́ẹ̀ ṣí rẹ̀ tí ó fi rìn kiri.
tí ó fi dọ́dọ̀ àwọn ọ̀tá tó kanlẹ̀ ń wọ ẹ̀gan tí wọ́n lè pàṣẹ sí tí wọ́n dán ló ń tẹ̀. So therefore ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin olólùfẹ́ Tenny ọmọ ológo, ẹ ṣe nǹkan tí mo ní kẹ́ ṣe, ẹ wà ní mímọ́, ẹ má máa fẹnu dìtẹ̀ èèyàn, ẹ má fẹnu jáàyàn wálẹ̀, ẹ gba àdúrà yẹn bí mo ṣe sọ pẹ̀lú glass of water yẹn, ẹ bu iyọ̀, omi iyọ̀, sea salt ní kẹ́ ẹ lò, ẹ má máa lo normal iyọ̀, ṣùgbọ́n èyí tẹ́ ẹ bá ní sea salt nílé ẹ lo normal iyọ̀ kẹ́ ẹ fi sí, ẹ gbàdúrà sí kẹ́ ẹ wọnú yàrá yín, gbogbo kitchen yín, gbogbo inú ilé yín, tọ́ílẹ̀tì, ẹ ṣe prayer síbẹ̀. Tẹ́ ẹ bá ti ṣe tán ní on the 31st, tó bá ti wá di ọjọ́ Tuesday ní on the 1st of August, on the 1st ẹ bọ́ síta. Ọ̀rọ̀ kan ó yẹ kí n ní kẹ́ ẹ ṣiṣẹ́ kan náà lé lórí, ṣùgbọ́n ẹ̀yin kan dájú, ẹ̀yin kan burú, ẹni tó so iṣẹ́ fún yín torí ọ̀tá lẹ́yìn ń já, lẹ́yìn fẹ́, ẹ̀yin gò fẹ́ lọ síwájú Tenny ọmọ ológo. Èmi dẹ̀ máa ní àṣeyọrí nínú oṣù tá a fẹ́ mú yìí. Ìpè ayọ̀ ni mo máa gbọ́, mi ì ní gba ìpè ìbànújẹ́. Ìpè ìdùnnú ni mo máa gbọ́, mi ì ní gba ìpè ọ̀fọ̀. Ojú ló ń gba yìí lọ́wọ́ mú, èmi ò mọ̀ gba yìí níbi gbogbo ni. Ohùn mi yóò mọ dùn létí ọmọ aráyé, ọ̀rọ̀ mi ò ní kan létí ọmọ aráyé. Mi ì dẹ̀ ní rí ìjákulẹ̀ láyé, mi ò ní rí ìfàsẹ́yìn mọ́ láyé, mi ò ní rí ìdádúró mọ́ láyé. Ìgbéga tí wọ́n tọ́dún yóò fi parí, wọ́n mọ̀ pè mí ní pé ìdùnnú, ìpè ayọ̀, ìpè àlàáfíà, ìpè oríire ni. Ayọ̀ ni ó mọ̀ bá mi gbé bọ̀ tó ò bá nígbàgbọ́. Torí ẹ̀yin kan bìlífù nínú oògùn, kẹ́ ẹ lọ bá babaláwo. Ẹ̀rọ ọ̀run mi bó ṣe ń dún, kán so oògùn fún yín yẹn ní bìlífù bẹ́ẹ̀. Ẹ bìlífù nínú ọ̀rọ̀, ẹ mọ̀ pé ọ̀rọ̀ lọ́lọ́run fi dá ilé ayé. Tó o bá jí lówùúrọ̀ ń gbà mí gan, tó o bá bọ́ síbi wíńdò ilé rẹ, tó o ṣí fèrèsé ibi wíńdò ẹ̀, tó o gbójú sí ojú ọ̀run, tó o pe áńgẹ́lì tó ń bọ̀ láti ìlà oòrùn, èyí tó ń bọ̀ láti ìwọ̀ oòrùn, èyí tó ń bọ̀ láti gúúsù àti àríwá, ní south, west, east and north, tó pe méjì, tó pe mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú tó wà, ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àdúgbò tó wà, lórígun mẹ́rẹ̀ẹ̀rin inú ilé rẹ, tó pe gbogbo àwọn áńgẹ́lì tó ń mọ́nítọ̀ rẹ̀ àti gbogbo áńgẹ́lì tó rìn kiri ọ̀run o, kó wá dìde níbikíbi tí olóore rẹ wà, tí aláàánú mi wà, àwọn tó yẹ kó ti ṣe mí lóore, àwọn tó yẹ kó ti ṣe mí láàánú, kó bẹ̀rẹ̀ sí ní wá mi rí. Tá a bá rí ṣúṣú tí a ti fi bo àwọn olóore mi lójú, tí ò jẹ́ kán lè ṣàánú fún mi, tí ò jẹ́ kán lè rí náà rí mi, ọ̀run kó bẹ̀rẹ̀ sí ní sílẹ̀kùn àṣeyọrí yẹn lénìí, kí n bẹ̀rẹ̀ sí ní rí àánú gbà, kí n bẹ̀rẹ̀ sí ní rí oore gbà, kí n bẹ̀rẹ̀ sí ní rí ògolo, kí n bẹ̀rẹ̀ sí ní rí àlàáfíà, kí àánú Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí ní máa bá mi gbé, kí n ní àlùyọ láyé, aburú ayé kan kó má ṣe ṣẹlẹ̀ sí mi, páńpẹ́ ayé kó má ṣe lù fún mi jó, gbèrègèrè kó má ṣe lù fún mi jó, kí n má ṣe rí dààmú lórí ọmọ, kí n má ṣe rí dààmú lórí ọkọ, lórí iṣẹ́ mi, lórí ohun gbogbo, kí n má ṣe rí ìdààmú láyé, kí n má ṣe rí wàhálà láyé, kí n má ṣe rí ọ̀fà láyé, kí n má ṣe rí ìjákulẹ̀ láyé. Wàá máa gbàdúrà yẹn ní kíkankíkan, bẹ́ẹ̀ ó ṣe máa gbà nù. Wàá gbà fáwọn ọmọ ẹ, wàá gbà fọ́kọ tó bá lọ́kọ, tó bá níyàwó, wàá gbà fún wọn. Gbogbo yín ẹ lọ gbómi yẹn síbẹ̀, tílẹ̀ bá ti mọ́ kẹ́ ẹ tó sọ̀rọ̀ sí ohunkóhun. Ẹgbẹ́ kan tó wà lórí dining table yín, ẹ lọ dà sínú toilet, put it in your toilet, kẹ́ flush it away. Lẹ́yìn ìgbà tẹ́ bá tún gbàdúrà tán láàárọ̀, eléyìí tẹ́ gbé sí abẹ́ bẹ́ẹ̀dì yín tó connect mọ́ energy yín, kẹ́ ẹ tó sọ̀rọ̀ sí ẹ̀dá Ọlọ́run kan, ẹ gbé omi yẹn kẹ́ ẹ fi fọ ojú. Bó bá ṣe é ṣe ẹ lè kọ́kọ́ wẹ̀. So tẹ́ bá ti wẹ̀ tán, ẹ gbé omi yẹn fi fọ ojú yín, ẹ dà yòókù sí ara yín. Bẹ́ẹ̀ ni kẹ́ ẹ dẹ̀ sọ tẹ́ bá fẹ́, ẹ bá ti ń bu omi yẹn sára, tẹ́ bá dẹ̀ tó ti fi ń fọjú, ẹ máa sọ tẹ́ fẹ́ níwájú Ọlọ́run, ẹ máa gbàdúrà yẹn síbẹ̀, ẹ máa sọ nǹkan tẹ́ fẹ́, Ọlọ́run á dẹ̀ gbọ́. Kò dìgbà téèyàn bá ń já ewé já egbò, ọ̀rọ̀ la fi dálé ayé, ọ̀rọ̀ ó ní àtètèkọ́ṣe ní ọ̀rọ̀ wà, ó ní ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, ó ní Ọlọ́run ní ọ̀rọ̀ náà. Ẹ̀dákẹ́dá tí ò bá fẹ́ kó ní àlùyọ láyé, ọ̀run kó já okùn ẹ̀mí wọn bọ́lẹ̀. Ẹ̀dákẹ́dá tó bá lóhùn ò fẹ́ kó ṣàṣeyọrí láyé, ọ̀run kó jẹ́ kí ìjákulẹ̀ kó ṣẹlẹ̀ sí wọn. Ẹ̀dá tó lóhùn ò ní jẹ́ kó rọ́nà lọ láyé, ọ̀run kó bẹ̀rẹ̀ sí ní já wọn wálẹ̀. Ẹ̀dá tó ní tí wọ́n bá ti ń jáde láyé, tó bá ti ń lálùyọ láyé, òun ó máa fà ẹ́ padà wá sísàlẹ̀ ni, òun ó máa já ẹ wálẹ̀. Àní kí ẹ̀dá náà, kí Ọlọ́run kó yọ okùn ẹ̀mí rẹ̀ dànù lójijì. Kán máa kígbe ẹkún lé wọn. Má ṣàdúrà fáwọn ọ̀tá ẹ̀, àwọn ọ̀tá tí ò fẹ́ kó gbélé ayé. Wọ́n ti ń lépa ẹ̀mí tèmi àti ẹ tipẹ́, ìwọ wá ń ṣàdúrà fún wọn. Àwọn ò ṣàdúrà fún, àwọn ń wá ẹ̀mí ẹ nì, bó torí pé Ọlọ́run sì fún ẹ ní orí ọ̀fẹ́, kò jẹ́ kán rí ẹ̀mí ẹ gbà, kò jẹ́ kán rí ẹ pa, ìwọ wá ń ṣàdúrà fún wọn. Ó ń ṣàdúrà fún wọn pé k'Ọlọ́run máa fún wọn ní agbára, kán lè máa fi pa ẹ́ dànù yẹn, kán fi pa ẹ́. Ṣùgbọ́n ìwọ ni wàá máa gbàdúrà pé àníṣe ọ̀tá tó bá lóhùn ò fẹ́ kí n rí ilé ayé tèmi ṣe, ọ̀tá tó bá lóhùn ò fẹ́ kí n rí ilé ayé gbé, ọ̀tá tó bá lóhùn ò fẹ́ kí n rọ́nà lọ láyé, ọ̀tá tó fẹ́ kó lóhùn ò fẹ́ kí n rí ìgbéga láyé, ọ̀tá tó lóhùn ò ní jẹ́ kí n rọ́mọ bí,
tó lóun ò ní jẹ́ kí n ní ibùjókòó ayọ̀, òun ò ní jẹ́ kí n ní ìyàwó alálùbáríkà, òun ò ní jẹ́ kí n rí ọkọ alálùbáríkà, òun ò ní jẹ́ kí n rí iṣẹ́ ìdùnnú tí ó fi ògo lẹ̀ fún mi láyé, ọ̀run kó bá mi pa wọ́n ní dàpápùpà. Èmi àti wọn ò gbúdọ̀ wọnú oṣù tuntun. Èmi àti wọn ò gbúdọ̀ wọnú oṣù tuntun. Oṣù yìí, ìparí oṣù kó jẹ́ oṣù ìdùnnú, ìparí oṣù kó jẹ́ oṣù àlàáfíà, ìparí oṣù kó jẹ́ oṣù àṣeyọrí fún mi. Oṣù àṣeyọrí ni kó jẹ́. Bí mo ṣe ń wọnú oṣù tuntun lọ, oṣù àánú ni o, oṣù ìfọ̀kànbalẹ̀ ni o, oṣù oríire ni o. Ìwọ orí mi àpérè, yọ gèlè kúrò lórí rẹ, kó gba irun orí rẹ, kó gba orí rẹ mú, kó mú ọwọ́ rẹ kó fi la ìsàlẹ̀ orí rẹ báyìí. Ìwọ orí mi àpérè, ìwọ orí mi àpésìn, orí lẹja fi ń la bújá, orí ẹni ní ń gbéni lọ́jọ́ gbogbo. Nígbà tí orí ń gbéni níbo lòrìṣà òkè ń wò, ìwọ orí mi wá jà fún mi níbi tán bá ti ń perí mi níbi, ibikíbi tán bá ti ń sọ̀rọ̀ mi ní àìdá, ọ̀run kó lọ máa jà fún mi bẹ́ẹ̀. Gbogbo ibikíbi tí wọ́n bá ti ń pèlò ìjákulẹ̀ fún mi láyé, ọ̀run kó lọ máa jà fún mi bẹ́ẹ̀. Ṣé nínú omi ni àbí nínú afẹ́fẹ́, ibikíbi tí wọ́n bá ń gbẹ́bọ lọ nítorí tèmi, sẹ́nu ìjù ni àbí oríta kóríta, ẹ̀dákẹ́dá tó bá gbẹ́bọ kẹ́bọ nítorí tèmi kò gbúdọ̀ bọ̀. Ẹ̀dá tó bá ń pe ajá fún mi, tó ló ń bẹ ajá sídìí ògún, tó ló fẹ́ fọ ògún bá mi jà, ọ̀run ẹ̀dákẹ́dá tó bá sí gbogbo ibi rẹ̀ kó rọ̀ lé lórí. Ó ti gbàgbé ní ti Psalm 35 sọ ni. Ó ní wọ́n di àwọn wọn sílẹ̀, ó ní fúnra wọn ni àwọn yẹn yóò mú, àwọn náà ni àwọn. Ọ̀run jẹ́ kí àwọn ọ̀tá mi kó sínú àwọn wọn. Gbogbo àwọn páńpẹ́ tí ọ̀tá dẹ sílẹ̀ fún èmi Tẹ́ni ọlọ́mọ ológo, jẹ́ kó mú àwọn ọ̀tá mi tìkára wọn. Bọ́ọ̀sì máa fọwọ́ rẹ gba orí rẹ múnú. Ìṣẹ̀dá mi kó lọ rọ̀ wá, kó wá ṣe ohun rere fún mi nínú ọ̀sẹ̀ yìí. Mo ní oṣù yìí, oṣù àánú ni kó jẹ́ o. Òní tí ń ṣe ọjọ́ ajé, kí n bẹ̀rẹ̀ sí ní máa rí ajé náà. Kájé kó fi ilé mi ṣe bùgbé, kí n máa rájé jẹun, kí n má ṣe tọrọ jẹ láyé, kí n má ṣe tọrọ mu láyé, kí n má ṣe ká góńgó láyé, kí n má ṣe dẹni ìjákulẹ̀ láyé. Ikú òjijì kó má ṣe wọlé tọ̀ mí tọmọtọmọ, kí n má ṣe rí ikú ọmọ, kí n má rí ikú ọkọ, kí n má rí ikú aya, kí n má rí ikú ara mi, kí n má ṣe rí ìjàmbá láyé, kí n má ṣe rí ìjákulẹ̀. Àánú Ọlọ́run kó máa bá mi gbé ní gbogbo ìṣiṣẹ́ ayé mi, ní gbogbo ojú ọ̀nà ayé mi, kí n bẹ̀rẹ̀ sí ní máa ráàánú gbà. Ẹ̀dákẹ́dá tá a bí nínú obìnrin tó ní pé òun ò ní jẹ́ kí n rí ilé ayé gbé, ọ̀run kó jẹ́ kíkú òjijì kó pa wọ́n. Gbogbo ẹ̀dá tó bá lòun ṣe abo orí dé ìpènù, àfi tí wọ́n bá gbá bí obìnrin jáde, àfi tí wọ́n bá mú ní àyà obìnrin. Ẹ̀dákẹ́dá tó bá ń dá ibi yẹn padà sí orí rẹ̀, kó máa dìde ní ìlọ́po méje méje, kó máa dà lé wọn lórí. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀dá tó bá ń wá ìṣubú rẹ̀ láyé, kí ìjákulẹ̀ kó máa ṣẹlẹ̀ sí wọn. Ẹ̀dá tó bá lòun dúró láti máa ba sí ọwọ́ rẹ jẹ́, tó lòun fẹ́ máa ba sí ọwọ́ tèmi Tẹ́ni ọlá jẹ́, tó nígbàkigbà tí n bá ti ṣe òun mú máa jókòó tì, ọ̀run kó ba ìgbésí ayé wọn jẹ́. Ohun tó ń dùn nínú wọn láàárọ̀ kó máa parẹ́ mọ́ wọn lọ́sàn àtàlẹ́, kán má rí ogun ńláńlá kó máa ṣẹlẹ̀ nínú ayé wọn. Ìwọ náà gbàdúrà náà. Do you need to wait for Tẹ́ni ọmọ ológo? Má dúró dé ènìyàn kankan pé pásítọ̀ kan ló máa ṣàdúrà fún ọ. Let me tell you the secret that you don't know today. Ṣé ẹ̀yin ẹ̀dá kan wá, ẹ máa ń bílífù nínú pásítọ̀ yín, ẹ máa ń bílífù nínú àfáà yín, ẹ máa ń bílífù nínú wòlíì. Sẹ́yìn ò mọ̀ pé nílé ayé yìí, àdúrà téèyàn bá fi ẹnu ara rẹ̀ gbà, ó máa ń ṣẹ́gun. Ìwọ ni kó o fẹnu ara rẹ̀ gbàdúrà. Sórí pásítọ̀ tó lọ bá yẹn, bóun ṣe máa ṣàdúrà yẹn fún ẹ kọ́ ló ṣe máa ṣe fún ẹ. Do you understand? Pásítọ̀ yẹn ò lè ṣàdúrà fún ẹ bí wọ́n ṣe rí. Ìwọ ló lè gba àdúrà fún ara rẹ̀. Torí ìwọ ni nǹkan ń ṣe. Ìwọ ló ń dùn nínú ọkàn rẹ. Oh, get me? Ìwọ ni nǹkan ń dùn. Ìwọ ni ìbànújẹ́ wà nínú ọkàn rẹ. Báwo ló ṣe wá fẹ́ gbà? O mọ̀ pé ìwọ nìkan kọ́ ni ó ní pásítọ̀ rẹ̀ ó gbàdúrà fún ẹ̀pọ̀ tẹ́ ẹ sanwó ṣẹ́. Ẹ̀pọ̀ tẹ́ ẹ sanwó bọ̀ tí ìwọ nìkan. Ó gbàdúrà rẹ̀ ìmí ilé bọ́ òhò. Bó bá ṣe ń dùn, bọ́ sí òhò nínú ilé rẹ̀ kó máa rá mọ́ lẹ̀lẹ̀. Máa yí nílẹ̀lẹ̀ sí Ọlọ́run, kó máa sunkún ti Ọlọ́run lọ́rùn. Bọ̀ má máa jẹ́ kí àbẹ́là funfun àti tùràrí kó máa wọ́n yín. Má jẹ́ kó máa wọ́n yín, wọ́n ń pò má gogo lẹ́nu. Ayé ò gbúdọ̀ pò mọ́ mi lẹ́nu. Ẹ̀dákẹ́dá kankan ò gbúdọ̀ pò mọ́ mi lẹ́nu láyé. Mi ì gbúdọ̀ rí ìfàsẹ́yìn láyé. Mo ní nínú oṣù kẹjọ yìí tá a máa lọ mú lọ́la yìí, oṣù àánú ló máa jẹ́. Ìpè ayọ̀ ní ìmọ̀ gbà, ìpè ìgbéga ní ìmọ̀ gbà. Gbogbo ohun rere mi tó ti lọ lọ́jọ́ pípẹ́, gbogbo àánú tí mo ti ń retí lọ́jọ́ pípẹ́, ó máa bẹ̀rẹ̀ sí ní máa fi pè mí báyìí sí ohun rere. Kí n máa gbẹ lẹ́tà àṣeyọrí, kí n máa gbẹ lẹ́tà dùnnú, kí n máa gbẹ lẹ́tà gbéga, kí n má ṣe rí ìjákulẹ̀ lórí ohunkóhun. Ó máa gbàdúrà yẹn, ọmọ àǹtí mi. Tó o bá dẹ̀ ti ń gbà, ọ̀run á dẹ̀ máa gbà. Ọ̀ ní ìgbàgbọ́ nínú gbogbo ohun tó ń ṣe. Tó o bá ní ìgbàgbọ́, ẹlòmíín wà kò ní ìgbàgbọ́. Kódà tó bá ṣeéṣe, ọmọ ewé bay leaf. So ọmọ bay leaf, ewé kan wà tí wọ́n ń pè ní bay leaf. Wàá wá lọ wá mákà, jẹ́ kí n fi mákà yẹn hàn yín.
orí ọ̀tá mi ni mo ti lọ mú a plain sheet of paper ṣùgbọ́n mi ì ní fẹ́ kó lo paper, mi ì ní fẹ́ kó lo paper. O lè wá mákà tán pè ní mákà lélẹ̀ o lélẹ̀ o ní so ti rí o ní o ti rí bó ṣe kíní tó máa ń tóbi iṣẹ́ ti rí ẹ ṣáà ti rí kíní yìí ẹ wá ewé bay leaf ẹ ṣáà mi ewé bay leaf jẹ́ kí n fi ewé yẹn wọ̀n jẹ́ wọ́n bóyá bí wà lójútì. ọ̀rẹ́ ẹ̀kọ́ wà mí. mo ń fún ẹ láwọn spiritual work ni spiritual spell ẹ̀yin nǹkan ò mọ̀ spiritual spell ni mò ń fún ẹ spiritual spell so ẹ̀yin míì wà tẹ́ ẹ̀ mọ̀ ewé tán pè léwé bay leaf ní ẹ ti rí àwọn míì máa ń pè ní ewé wọ́n máa fi ń ṣe salad àwọn míì máa fi ń bọ ẹran àwọn míì máa fi ń ṣe rice so ewé bay leaf yà ṣe rí irú ewé yìí ewé tẹ̀ ń wò yìí ewé bay leaf yìí ẹ wàá kọ nǹkan tẹ́ ẹ bá fẹ́ ẹ kọ sínú ẹ̀ ṣe gẹ́tì mi ẹ kọ sínú ẹ̀ èmi ò ní sọ ohun tí mo fẹ́ kọ síbẹ̀ tó bá jẹ́ pàánú ló fẹ́ wàá kọ síbẹ̀ ohun tó bá fẹ́ wàá kọ sí ara ewé bay leaf yẹn pẹ̀lú mákà yìí ló máa fi kọ́ kó lè hàn so ti rí bẹ́ẹ̀ mi ṣe kọ tèmi wàá wá kọ tí o bá wàá wá ṣe prayer sí dáadáa wàá gbàdúrà sí wàá lọ fi síbi ìgbèrí rẹ tó ń sùn sí mọ́jú tó bá ti fi síbẹ̀ tílẹ̀ bá ti mọ́ wàá lọ mú wàá jó tó bá ti jó wàá make sure pé ó ti jó tó bá ti jó tán wàá wá ra mọ́ ọwọ́ rẹ méjèèjì wàá máa ṣe prayer sí tó bá ti ra mọ́ ọwọ́ rẹ méjèèjì tán wàá wá lọ flush ẹ̀ dànù ó lè dà sínú afẹ́fẹ́ ìmíì wà ó lè flush ẹ̀ sínú tọ́ílẹ̀tì kó sàn dànù n tó bá ti fẹ́ sọ sí ẹ̀wọ̀n ewé bay leaf yìí spiritual spell ni ó ṣiṣẹ́ gan fún spiritual work instead of plain sheet of paper instead of white paper báyìí ewé bay leaf wà òkè gan tó bá ṣe ìkà tẹ́ ẹ̀ máa ń ṣe fún mi ní lèmi ṣe sọ àwọn iṣẹ́ spiritual work fún yín ẹ máa ń ṣèkà torí ẹ̀yin gan máa ń ṣèkà ẹ̀yin tí máa ń sọ fún gan èmi gan lẹ̀ máa ń kọ́kọ́ ń lò fún so tẹ́ bá ń try láti máa ṣe àwọn nǹkan yẹn ẹ̀yin ẹ máa wò kò sóògùn kan tó lè borí yín torí pé ẹ̀yin máa borí gbogbo ogun ni ọ̀tá gan máa wò pé kí ló dé tí wọ́n rí ẹ mú torí pé but make sure pé inú ẹ mọ́ ṣe pé mo máa ń sọ fún yín jẹ́ kí inú ẹ mọ́ àwọn èèyàn lè rí ẹ nírí ẹni tí ò dáa wọ́n lè rí ẹ nírí ẹni tí ò sìyàn wọ́n lè rí ẹ nírí ẹni tó burú wọ́n lè rí ẹ nírí ẹni tó ń ba ayé ènìyàn jẹ́ but tí Ọlọ́run bá ti sọ pé wò ó ba ayé ènìyàn jẹ́ ó lè rí bẹ́ẹ̀ lójú tiwọn pé wọ́n ń ba ayé ènìyàn jẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ni iṣẹ́ tèmi lèmi ń ṣe èmi ò bá ayé ẹnì kankan jẹ́ èmi ń sọ̀rọ̀ nípa gọ́ọ̀mẹ̀ntì kí ìjọba tún lù ṣe ìyẹn ò sínú pé mò ń ba ayé èèyàn jẹ́ tí kì bá ti ṣe individual ni mo dédé lọ náwó gá mi ò náwó gá individual mo sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run mo dẹ̀ sọ fún ìwọ ọmọ Yorùbá kí Ọlọ́run kán gbára yín kán ṣe tó tọ́ fún yín ọ̀ní tẹ́ni ń ba ayé ènìyàn jẹ́ ọmọ àlè ní tẹ́ni torí pé kò support ẹni tẹ́ fẹ́ èmi ba ayé èèyàn jẹ́ o that's why tí mo ṣe máa ń sọ fún yín pé kò sí ọ̀rọ̀ tí mo bá sọ kò sí eléyìí tí mi ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ bọ̀ kí nǹkan má bàjẹ́ lọ títí ni mo ṣe máa ń fi àwọn ẹ̀rí mi pamọ́ torí tí n bá gbá àwọn ẹ̀rí mi jáde á mọ̀ sọ̀kò pẹ̀lú mi lórí social media ṣùgbọ́n èmi á fi pamọ́ màá fẹnu sọ màá dẹ̀ get out kúrò ní díẹ̀ kọ́lọ́run kó gbàdúrà gbogbo wa kó má jẹ́ ká rí ìjákulẹ̀ láyé ogun àmúbọ́ ogun àfàtọ́ àléèbá ọ̀run kó jẹ́ kó dẹ́kun láyé wa gbogbo ibikíbi táláàánú wá wà kó wá wa rí láyé ká má ṣe rí ìjákulẹ̀ ká má ṣe rogun àkóbá àsìta àbọn kó má ṣe bá wa torí ẹlòmíín wà mí tó bá jókòó wà àwọn ọmọ kéékèèké àwọn ọmọ 2 years tí wọ́n ní ìbọn bá níjọ́ kínní àná àwọn ọmọ ọlọ́mọ tí wọn ò mọ nǹkan kan ìbọn dẹ̀ bá wọ́n dẹ̀ kú ìbọn bá kan nínú wọn èyí tó jẹ́ lẹ́ẹ̀kejì ẹ̀gbọ́n ó kú àbúrò landis hospital àsìta àbọn nìyẹn ọlọ́mọ ẹ̀ka àsìta àbọn ó bá wa má jẹ́ ká rógun àsìta àbọn
stray bullet náà ń pè bẹ́ẹ̀ ọlọ́mọjò bá wa ọ̀run kó máa dàbò rẹ̀ bò wá níbikíbi ní gbogbo ìṣiṣẹ́ wa láyé kọ́lọ́run kó máa tọ́ wa sọ́nà kó má jẹ́ àsìnrìn. So ẹ̀yin tèmi tẹ́ bá gbádùn tẹ́ bá ti understand nǹkan tí mo sọ lálẹ́ ẹ jẹ́ kí n mọ̀ tẹ́ bá ti understand ẹ̀ tẹ́ bá ti gẹ̀tẹ̀ màá máa fún yín láwọn iṣẹ́ kọ̀ọ̀kan tẹ́ lè máa fi ṣe prayer. Ẹ yé gba ọ̀dọ̀ pásọ̀ kan máa fi yín jẹun. Pásọ̀ sì ṣe pé wọ́n nìkan ló ń gbàdúrà fún. Àfá ò gbàdúrà torí pé tọ́lọ́run bá ṣe tó yẹ pé àdúrà tiẹ̀ ló connect mọ́. Pásítọ̀ lẹ́lọ́ máa fún lówó. Pásítọ̀ lẹ́lọ́ máa sọ fún pé ó ṣàánú fún yín. Pásítọ̀ yín ni. Pásítọ̀ lẹ́lọ́ máa fún ní ìdámẹ́wàá nìkan kọ́. Ìdámẹ́wàá kì í ṣe gbogbo èèyàn nìkan, kì í ṣe chọ́ọ̀chì nìkan lèèyàn máa ń fi ìdámẹ́wàá sí. Àǹdẹ́ mọ́rú ìràwọ̀ tó gbé wálé ayé. Tó bá ti mọrú ìràwọ̀ tó gbé wálé ayé ó máa ń téèyàn bá ti mọrú ìràwọ̀ rẹ̀ so àti kógun tó lè borí ẹ̀ wá lè máa mọ ìgbésẹ̀ tí wàá máa gbé láti fi lè borí àwọn ogun tó ń báyìí tó ń dojúkọ èèyàn láyé. Má máa sí níbi tán máa ti ń gbèjè èèyàn, má dá sọ̀rọ̀ tí ò bá kún ẹ̀, mọ béèyàn ṣe mind business ẹ̀. Tèmi ń sọ fún ẹ nìyẹn kó má lọ forí ẹ̀ gbógun ológun. Èmi ò ní rógun ológun láyé tèmi. Ẹ̀yin olólùfẹ́ Tẹ́ni ọmọ ológo sálàáfíà lẹ́wà bó o ní lọ́dọ̀ tí yín bẹ́ẹ̀ irú omi tèmi nísìn mo máa gbé kan sí dining table irú ilé nísìn nísìn ẹ wò mo máa gbélé sí dining table nísìn mo sì máa ṣe prayer sí bẹ́ẹ̀lì fún mi díẹ̀ láìpẹ́ yìí mo máa ṣe prayer díẹ̀ sí so irú omi yìí nísìn mo máa gbé sórí table mi mo máa gbé sórí table mi bíbá mo máa gbé síbẹ̀ kí ìrísí ọ̀run kó máa ṣẹ́ sí máa lọ gbé kejì sí abẹ́ bẹ́ẹ̀dì mi máa lọ gbé sórí inú stúdíò ni mò ń sùn lẹ́nu ọjọ́ mẹ́ta torí bẹ́ẹ̀ ni èsì wà ìtì tí bíbà yìí lágbára tí n bá lè pa fáànù yìí nìsín yìí mọ̀ já mo mọ̀ tán èsì sílẹ̀ so ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ kí n gbé lọ síbẹ̀ ẹ jẹ́ kí n lọ gbé sí abẹ́ bẹ́ẹ̀dì ẹ jẹ́ n lọ gbé sí inú ibẹ̀ yẹn kí n palẹ̀kùn bẹ̀ dé n ti gbàgbé pé mo tàn lẹ́lẹ̀ jẹ́ kí wọ́n bọ̀ wá gbé tùràrí mi tó kù wá sínú stúdíò torí bẹ́ẹ̀ ni màá sùn sí táwọn màláìka ibi wa tutù Olódùmarè ibi tutù dáadáa ó tutù dáadáa àbẹ́rẹ́ Ọlọ́run ẹ̀rẹ́ rí báwọn yóò dá báwọn tó àwọn tí wọ́n fún mi léèsì o èyí tẹ́ ń jẹ́ kí inú lè mímọ́ tutù lásìkò yìí ẹ̀yin lẹ̀ jẹ́ màlá o oru burúkú ń pọ̀ fáànù gun òrán inú stúdíò ni mò ń sùn sí àga kan wà níbí báyìí tó jẹ́ àwọn àga tán máa ń sí yẹn ẹ sáà ti mọ̀rú àwọn àga yẹn tó jẹ́ pé wọ́n máa ń sí wọn bíi jẹ́ ń gbé sí irú bíbà ibi ìgbèrí mi lẹ́wọ̀n mo ti gbé sí bí ibi tí mò ń kọrí sínú mo ra fi ewé bẹ́ẹ̀lì fún mi díẹ̀ sábẹ́ bẹ́ẹ̀dì kó kọ́nẹ́ẹ̀tì mẹ́nájì mi so ó ti wà lábẹ́ bẹ́ẹ̀dì mi báwọn kó ra máa gbádùn bẹ́ẹ̀ mo wà lábẹ́ èsì abẹ́rẹ́ mo ń jayé ọlọ́ba ó sì sí mi lórí ìta yẹn hit díẹ̀ ẹ jẹ́ kí n lọ rí gbé mú fóònù mi tó kù wá jẹ́ n palẹ̀kùn dé ẹ jẹ́ n lọ mú fóònù tó kù wá ká padà sínú yàrá ká kúrò ní living room so jẹ́ n gbé ẹlòmíì dẹ̀ ẹ lè fi sísọ̀tì yẹn náà ẹ lè bù sínú omi kẹ́ ẹ fọ́n káàkiri nínú ilé kẹ́ ẹ fọ́n kiri ilé. So you get it? Ṣó get it? So, ẹ̀yin ọmọ àǹtí mi, ẹ̀yin ọmọ bọ́dà mi, omi tútù kan wà ń wù mí mú ká. Jẹ́ ń gbé bẹ́ẹ̀ tútù díẹ̀ sí. Now, ẹ jẹ́ kí n gbé kíní ìtùràrí yìí wọnú yàrá lọ ká máa lọ ní stúdíò ìtì yẹn pọ́ńtà ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin ọmọ ìyé mi mò ń bọ̀ sẹ́gbọ́n à á sọ̀rọ̀ ní rógun ìjákulẹ̀ láyé ní kábàámọ̀ àbámọ̀ ò ní ṣẹlẹ̀ sí wa. Kí lélẹ̀?
ǹjẹ́ mú tẹ bátìrì mi sí ìfòyín mo lọ sínú yàrá. So mo ti gbé mákà mi sí ìta. Ẹ bá ti ṣe prayer yín tán. Ọmọ àǹtí mi jẹ́ ń pa tẹlifíṣàn ní tí ìpa tẹlifíṣàn kú àti pa ẹ jẹ́ apá fáànù yìí náà ẹ jẹ́ apá iná ilé ká máa lọ́nà yàrá wa. Wàláì ẹ̀yin tèmi sẹ̀ wà pa wàláì gbogbo kankan ṣe mí bí kí n máa mú mi tútù oúnjẹ gan òun mi jẹ omi tútù ni omi tútù kò jẹ. Tí n bá dẹ̀ tún mú mi tútù jù wàhálà ni lẹ́gbẹ̀ẹ́ kó mọ̀ jẹ́ mọ́ mi tútù. Ẹ jẹ́ á máa lọ nú ilé ẹ jẹ́ á máa wọnú yàrá lọ. Oh my God, ẹ bó ṣe tutù. Ìkóríta sí nílé mi. Ẹ bó ṣe tutù. Jẹ́ n fi sí, jẹ́ n jókòó sórí àga. Kọ́kọ́ tutù mọ́ mi díẹ̀ náà. Ó dá kéèyàn máa jayé o. Bẹ́ẹ̀ ni ọmọ oko. Jẹ́ n fi sí 22. Ìyẹn mi pé ìtì yẹn pọ̀ nù. Jẹ́ n fi sí 22. Yeah. So ẹ̀yin ará mi nínú Olúwa á dáa fún gbogbo yín o. Ẹ̀yin ẹ̀dá kan wà tẹ́ pé tẹ́ bá lálàá ẹ̀ kí rántí àlá yín. Ṣé máa rántí kí n fún yín láwọn rẹ́sípì tẹ́ lè máa fi lè máa rántí àlá tẹ́ bá lá. Abẹ́ẹ̀rí wọ́n wá sí mi bí kí n mọ́ mú mi sá. Bíìtì yẹn pọ̀. Mi ní parọ́ fún mi. Dádì, mo ń wo àwòrán dádì lókè. Bàbá ò tí sùn wò yìí. Yéè, dádì ò tí sùn. Mo ń wo fọ́tò yín lókè ń bí. Àbí bàbá kọ́ ni? Bàbá náà ni. So ẹ ṣe nǹkan tí mo sọ ẹ̀yin èèyàn mi ẹ ṣe. Màá fún ẹ̀yin tèmi ní èyí tí mo ní mo fẹ́ fún yín ní kọ̀kọ̀. Torí ẹ̀dá kan wà. Ẹ dájú. Ẹ dájú. Ara olúwa rẹ̀ gan lẹ́tì kọ́kọ́ máa dán oògùn wò. Ẹ̀yin èèyàn wa ẹ lè díẹ̀. So ẹ̀yin tèmi àti mú oṣù August lọ o. Ní pàdé àgbákò. Adánilọ́nà ò ní dá wa lọ́nà o. Ẹ̀yin olólùfẹ́ Tẹ́ni ọmọ ológo ni mò ń bá wí o. Ẹ ṣe nǹkan tí mo sọ. Ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń dara papọ̀ mọ́ prógrámù tá ń ṣe yìí ètò yìí. Ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ètò yìí ẹ jọ̀wọ́ ẹ bá wa wò láti bẹ̀rẹ̀ so that mo ti ṣàlàyé àwọn nǹkan tẹ́ máa ṣe. Mo ti ṣàlàyé nǹkan tẹ́ máa ṣe fún yín so ọlọ́mọjà rogo jákulẹ̀ láyé mọ́jà yóò mú wa. Àwọn ẹ̀dá kan wà nílé ayé tán máa ń ṣèkà. Àwọn ọ̀dájú ènìyàn tí wọ́n ì fẹ́ ìlọsíwájú fún ọmọnìkejì. Àwọn á dẹ̀ máa gbàdúrà. Wọ́n máa gbàdúrà pé káwọn ráàánú gbà. Wọ́n máa ń dúró níbi ìjákulẹ̀ ọmọnìkejì. Tán bá ń parọ́ báyìí ẹnu wọn máa dùn ní tán bá tiẹ̀ ń parọ́ máwọn èèyàn. Wọ́n máa parọ́ báyìí tẹnu wọn máa dùn pòlòpòlò lẹ́nu olóbùkù wọn máa dùn báyìí. Láì ní mọ̀ pé irọ́ bàbá ńlá burúkú irọ́ lẹ́lòmíì wọ́n ń pa. You are welcome. Ẹ ṣé o. Thank you o. Thank you o. Oh my God. Oh my God. Oh my God. Ẹ̀yin ará wa nínú ilé mo fẹ́ ṣètò tẹ́lẹ̀ ní orí TikTok ni mo wà. Àdìsébó àdìsétẹ́
ìdán ń parọ́ fún ìrọ́pọ̀ ó ti pọ̀ rẹpẹtẹ ìrọ́pọ̀ lágbára Ọlọ́run Olódùmarè tó bá ti di inú oṣù tó ń bọ̀ ẹ máa gbádùn mi dáadáa ẹ máa make sure pé ẹ gbádùn mi máa jẹ́ gbádùn mi lórí àwọn ètò wa gbogbo ìtànṣe ní ṣúkẹ́ṣúkẹ́ yẹn àákalẹ̀ dídì kò sétò wa. a wà tún sọ àbí mo tún láwà tún sọ Tinubu àti ECOWAS Tinubu àti ECOWAS part 1 Ọlọ́run kó gbàdúrà wa Ọlọ́run tó tóbi Ọlọ́run bàbá àgbà ayé ò fẹ́ ó fọ̀run ṣe ibùgbé Ọlọ́run tó tóbi ẹ járe sún ẹ̀yin ará mi nínú ilé ohun tí mo ní kí wọ́n á ṣe fún yín náà nù àwọn àdúrà tí mo ní kí wọ́n á ṣe fún yín nìyẹn so kàdẹ ẹ jẹ́ ká nígbàgbọ́ nínú Ọlọ́run tá bá ti gbàgbọ́ nínú rẹ̀ ohun gbogbo ní ṣíṣe kékeré lè tó kù kékeré ní fún Ọlọ́run so ìwọ tó bá nígbàgbọ́ wàá rí wípé wàá wá padà wàá yìn mí nínú oṣù yẹn bọ̀ tó bá ti rẹ́ni ṣàánú fún ẹ tó bá ti rí àánú gbà tó bá ti rí ìgbéga tiẹ̀ náà mo bẹ̀ ẹ́ ni o má parọ́ o sọ fún Tẹ́ni ọmọ ológo wàá mú mi ní mẹ́sẹ̀jì pé àdúrà tẹ ní ká ṣe mo ti ṣe o ṣùgbọ́n make sure pé o nígbàgbọ́ o torí tó o bá gbàgbọ́ bí ìgbà téèyàn bá kàn ń sìyàn ni ìyẹn gbọ́dọ̀ máa ń fi ìgbàgbọ́ sínú ohunkóhun bí mo ṣe wà yìí kò sí nǹkan tí spirit mi bá ti ní kí n lọ ṣe tí bá ti lè lò fúnra mi tí bá ti rí pé ó ṣiṣẹ́ màá fẹ́ lòmíì náà pé ìwọ náà gbìyànjú ẹ̀ kó lò ó so tó má dẹ̀ ti lò ó á ṣiṣẹ́ fún mi tó bá ti lè ṣiṣẹ́ fún mi kékeré lélẹ̀ tó kù ìwọ ni kíwọ náà nígbàgbọ́ nínú gbogbo nǹkan tí o fẹ́ ṣe bọ̀tẹ́ mọ́kàn wà níbi tán bá ti ń jáyàn kulẹ̀ ní tí mo lè sọ fún ẹni that is the only thing má wà níbi tán bá ti ń jáyàn kulẹ̀ ìyẹn lágbára gan má sì níbi tán bá ti ń jáyàn kulẹ̀ o gẹ́rì má sì níbi tán bá ti ń já ọmọ nìkejì bọ́lẹ̀ má sì bẹ́ẹ̀ má má dínà mọ́ olóore so ẹ jẹ́ a lọ sùn ẹ jẹ́ ká lọ sùn ẹ jẹ́ ká lọ sùn ẹ jẹ́ ká lọ sùn àwọn ìkà wọ́n ń já ètò mi lọ wọ́n ń já bọ̀ ayé yín rún ẹ̀yin tó rí yín ò kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ pé kẹ́ ẹ ṣe bẹ́yìn ni kẹ́ ẹ ọlọ́ọ̀bá yín sí ìyá ẹja ìwọ ṣe tóbi wáò á gbé kílò mẹ́ta bó ṣe wà kílò mẹ́ta á tó 5 kílò ẹ máa bọrí yín bọ́n ṣe máa ń bọrí ni ẹ máa gbàdúrà ẹ máa make sure pé ń gba orí yín mú lójoojúmọ́ kẹ́ máa gbàdúrà sí ẹ máa bọ orí yín níwájú Ọlọ́run ó ga o Elédùmarè Supreme hand to cancel any pending of future seat at home in order in place at the moment. Any sit at home order in place at the moment. I am embarked on this movement to liberate our people, not to enslave them. Look at this ọ̀rọ̀ àsárídòkúnbọ̀ ti wá bọ́ takùn ẹ̀yin èèyàn mi ẹ lọ sùn ṣẹ́ ti gbọ́ a máa ṣe ọ̀rọ̀ tòṣèlú tá a bá ti fẹ́ ṣe ẹ má jà papọ̀ mọ́ àdúrà alẹ́ ẹ lọ gbàdúrà yín kẹ́ẹ̀dẹ̀ sùn láyọ̀ kẹ́ẹ̀ jí láyọ̀ ṣẹ́gbọ́
ọjọ́ iwájú o yóò dára fún wa káàsùn rè.